ẹ káalẹ́, mo kí yín, ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin èèyàn mi. Mo kí yín bí ẹ ṣe ń wọlé tẹ́ ń darapọ̀ mọ́ mi. Mo kí yín ẹ̀yin èèyàn mi, Kọ́láwọlé Elizabeth Lékè Amadu Eke, mo kí yín ọmọge Amẹ́ríkà, Mustapha Abdulrafu, ẹ ṣé Olúwa làgbà, Fúnmiláyọ̀ bí Fúnmiláyọ̀ yá, ẹ káàbọ̀. Fún Fọlákẹ́ Àlàó, mo kí yín, ẹ káalẹ́ o. Mo kí gbogbo yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Ẹ jẹ́ ká sáré dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ní ṣókí ká tó máa bẹ́tò lọ. Ògo ni fún baba, ògo ni fún ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run mímọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe ló ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀lé sẹ́, nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun tó sì gbé kalẹ̀ lórí àwọn ìsun omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ, àbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sẹ́tọ́ tó kò ìṣubú rẹ̀ tán, òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run òdodo, lọ́wọ́ Ọlọ́run gbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, tí ń ṣe àfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kó wọnú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. Àmín. Olúwa Ọlọ́run alágbára, dúpẹ́ aláyọ̀, àyìn lógo. Ọba tó dé èmi àti àwọn ènìyàn mi sí dọjọ́ èní, ó tún mú wa padà wá sórí ìkànnì lẹ́ni. Olúwa ẹ ṣé, a gbọ́ ọpẹ́ gbà yín wa. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fi mú, ọ̀pọ̀ lájọ lọ láti bí ọjọ́ méjì sẹ́yìn tí àtúnjọ rí ọjọ́ èní, ọ̀pọ̀ lájọ sùn lánàá tàjọ dé ìsìn, ọ̀pọ̀ nínú ọjọ́ èní ló tún ti kó mọ́rákà, ọ̀pọ̀ ló ti wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ti wà lọ́sípítà, ọ̀pọ̀ ló ti di pé wọ́n ti ọ̀pọ̀ lé àti ẹ̀mọ́ bí tán wà mọ́ tí wọ́n tiẹ̀ ti jí wọn gbé, ṣùgbọ́n àfihàn wọn àfi gborúkọ rẹ̀ ga ni. Olúwa ṣé o, ò jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa, o ò jẹ́ ká gbúrò obi sínú sàkání wa, o ò jẹ́ ká rógun gbàmígbàmí dìgbàdìgbà ó lé òdélé oroko òdókò mọ̀jú ó ṣẹlẹ̀ sí wa. Ààbò rẹ̀ Ọlọ́run Elédùmarè ń dájú lórí wa. Gbogbo ìmọ̀ tó ò jẹ́ kó ṣẹ lédè wa, gbogbo ẹ̀mí òkùnkùn, gbogbo ọfà tí aráyé ń ta, tí àwọn ẹ̀mí òkùnkùn tó ò jẹ́ kó bá wa. Lótìtọ́ wọ́n ń gbógun lọ́tún àti lósì láyọ̀ pé bóyá kí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí kó má ṣe ṣe. Wọ́n sà ń dàrú, wọ́n ń fa gbogbo ẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ Ọlọ́run ló máa mú wa borí. Wọ́n ń wá distraction ní ọ̀nà kanà, ṣùgbọ́n ìwọ ló wà lójú ìkànnì tó jẹ́ pé ó máa mú wa borí. Olúwa Ọlọ́run alágbára, a gbé ọ̀gá torí pé ẹ̀jẹ̀ ènìyàn ń sùn. Ìwọ ní pé wò fẹ́ tẹ̀jẹ̀ sílẹ̀ mọ́, ṣùgbọ́n ọ̀tá ń gbógun lọ́nà kanà. Olúwa ò ṣe, Ọlọ́run ò ṣe, a gbé ọ̀gá. Olúwa ẹ gbọ́ ọpẹ́ gbà yín wa. Ọlọ́run mo máa yìn ọ́ o, mo bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lérò, ẹ̀ṣẹ̀ níṣẹ̀, ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dé, ẹ̀ṣẹ̀ àfọkàndá, èyí tí èmi ń dá nípa ìṣe àti wáwá, tí gbogbo wa ń dá nípa ìbínú, ìrúnú, àsọ. Olúwa kó dáríjì wá. Gbogbo ohun tí a máa sọ lónìí, Olúwa wá gbẹnu mi sọ. Ọlọ́run, ọmọ kékeré ni mí, mi ò ní làákàyè o, ṣùgbọ́n wá bùkún ọgbọ́n mi bí o ṣe fún mi ní ọgbọ́n àti ìmọ̀ láti fi lè darí ọkọ̀ yìí ní èní. Olúwa wá fún mi ní ìmọ̀, wá la ẹnu mi bí mo ṣe ń la. Olúwa wá máa bùkún fún ẹnu mi. Gbogbo ohun tí mi ò tiẹ̀ tó mọ̀, ìmísí láti ọ̀run wá, kó Olúwa wá gbé wọ̀ mí láti fi lè yí ọkàn àwọn ènìyàn kúrò ní ojú ọ̀nà bí tí wọ́n fojú sí. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún mi. Mo yàn gbogbo àwọn tó wà lọ́bẹ̀ kàn yín lẹ́ni. Olúwa mo bẹ̀ ẹ́, ọfà ayé, ọfà ẹ̀mí òkùnkùn má jẹ́ kó bá wọn, àsìta ìbọn má jò ṣẹlẹ̀ sí wọn, ìdààmú wàhálà má jò wọlé tọ̀ wọn, àìrójú ayé má jò wọlé tọ̀ wọn, iṣẹ́ wọn má jò dìṣẹ́, àìrójú ayé má jẹ́ kó bá wọn. Olúwa kó wá gba gbogbo ògo. Mo nílò pé ohun gbogbo lórí ilẹ̀ Yorùbá wa, Olúwa kó wá gbà fún wa. Tá a bá wá rí ẹnikẹ́ni tí wọ́n dúró níbi ìkà, tí wọ́n ń ta ọfà sínú mọ́lẹ̀, tí wọ́n sá ń da gbogbo ìdàrúdàpọ̀ pé no, àwọn ò sáfẹ́ kọ́rọ̀ yìí kó ṣẹlẹ̀, àwọn ò fẹ́ kí ìmúṣẹ ọ̀rọ̀ yìí kó ṣẹlẹ̀. Tó bá jí ọmọ Yorùbá ló wà lábẹ́ wọn ni, tó bá jí ọba aládé ni, ìjòyè ni, gómìnà ni, kódà kó tiẹ̀ jẹ́ ọ̀tọ̀kùlú nínú ìlú ni wọ́n wà nídìí gbogbo orúkọ rúdò gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, tí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yìí kó sà níyanjú. Ọlọ́run alágbára, a fi wọ́n lé yín lọ́wọ́. Ìwọ lọba tó ń pa ẹnu ẹlẹ́gàn mọ́, ìwọ lọba tó ń bá ènìyàn wí, ìwọ lọba tó ń jáni lọ́rẹ́ tí ò ní lè dìde mọ́. A fi wọ́n lé ọ lọ́wọ́. Ọlọ́run wá bá wọn lálejò. Mo ní kó mú ìbínú láti ọ̀run wá kó fi bá irú ẹ̀dá bẹ́ẹ̀ lálejò. Gbogbo ìbínú láti ọ̀run wá pẹ̀lú ọwọ́ iná rẹ̀ lọ fi bá irú ẹ̀dá bẹ́ẹ̀ lálejò. Kó pa wọ́n lẹ́nu mọ́ kí gbogbo ọ̀rọ̀ kó sì lọlẹ̀, kó wá gba gbogbo ògo lópin gbogbo ká lè láyọ̀ ká ní ìlógo. Èyí la dẹ̀ ń tọ́ táwọn bẹ́ẹ̀ pàṣẹ Kristi Jésù olùgbàlà wa. Àmín. Mo kí yín o ẹ̀yin ènìyàn mi, ẹ káalẹ́. Mo kí gbogbo yín bí ẹ ṣe ń wọlé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ̀yin kọ́kọ́ ń wo ètò mi, màá sọ fún yín pé kẹjọ kẹ bá mi follow page tá wà nínú ẹ Tenny ọmọ ológo. Bá mi follow Tenny ọmọ ológo wà yìí, kò dẹ̀ bá mi like ẹ, kó wá lọ sórí YouTube channel mi Tenny ọmọ ológo, lọ bá mi subscribe síbẹ̀. Bá mi subscribe sórí YouTube channel yẹn, bá mi ṣe síbẹ̀ Tenny ọmọ ológo náà ni, bá mi ṣe síbẹ̀. Àdúrà wo gbà. Tó bá dẹ̀ jẹ́ pé yín ní àwọn nǹkan kan tí ẹ fẹ́ bá mi sọ, tó bá tásìkò ọ̀rọ̀, èmi á sọ fún yín pé ẹ má sọ fún mi wípé bóyá pé ẹ fẹ́ máa fi kọ́kọ́ kọ́ mi. Ẹ
send message sí mi tẹ́ bá text message mi màá rí kọ́ yín màá dá yín lóhùn màá dá yín lóhùn ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé mo rí yín ẹ ṣé gan bẹ́ẹ̀ bá text message mi màá rí message yín but tẹ́ bá fẹ́ pè mí mo máa ń sọ all the time pé mi kì í gba call lórí WhatsApp ẹ pè mí lórí Telegram Facebook lórí Facebook lórí Telegram imo àwọn ibi tẹ́ bá wà ní Viber àwọn ibi tí ẹ ti lè rí mi pè nìyẹn but pé tẹ́ bá lè ń pè mí lórí WhatsApp kankan mi ní lè gbé call jẹ́ ká sáré dúpẹ́ fáwọn èèyàn wa bá ṣe ń wọlé wọ́n nítorí kango là ń lùlù agogo dùgbẹ̀dùgbẹ̀ là ń lùlù akèrègbè bọ́mọdé bá wọlé tí ò kágò béwúrẹ́ wọlé tí ò kágò máa ń dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò máa ń dẹran àmúwọlé yá èmi ò fẹ́ di ẹran àmúwọlé yá ìdí tí mo fi ṣèbà àwọn àgbà mo ṣèbà ọkùnrin mo ṣèbà obìnrin mo ṣèbà onílé mo ṣèbà àlejò mo ṣèbà àwọn ará wájú tá a bá mo tún ṣèbà àwọn tó ń bọ̀ lẹ́yìn mo ṣèbà gbogbo àwọn tá a jọ ṣe déédéé tá a jọ ń sọ̀rọ̀ mo ṣèbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá mo ṣèbà gbogbo àwọn àjìjàngbara tí wọ́n ń jìjà tinútinú tọkàntọkàn tí wọ́n ń fi ọ̀sán àti òru wọn tí wọ́n fi jókòó láti máa ṣe mo ṣèbà gbogbo yín torí ewúrẹ́ tèmi ni kò bẹ́ nìkan lòdì Tẹ́ni ọmọ Ológòrè mo tún fásitì kí bàbá mi lẹ́ẹ̀kan sí Ìgbòho Òòṣà mo kí yín ẹ má bínú mi ìjọra mi lójú mi mọ̀ pé wà lórí ètò níjẹta ìgbà tí mo dé lálẹ́ àná ni mo ṣe ń wo àwọn kọ́mẹ́ǹtì kan nírọ̀lẹ́ ni mo ń rá àwọn kọ́mẹ́ǹtì yẹn mo dá so olóyè wá sórí ìkànnì lánàá mo sàn rí bìkọ́ torí pé púpọ̀ làwọn èèyàn tó ti máa ń lo fake profile wọn tó ti máa ń lo profile wọn fún orúkọ but later mo wá rí pé mo wá lọ wo orúkọ wọn gangan mo wá rí pé àwọn ni bàbá ẹ má bínú mi ò jọra mi lójú o mi ò fojú kọ máa náìsì yín o ìbàrẹ̀ o bàbá 120 yóò dára fún yín owó bàbá dámì ẹ má bínú o n ò rí ni o bí n bá rí màá pé o ẹ rí i pé mo ti ń sùn lọ gan mo ti ń sùn lọ lórí ìjókòó torí tí n bá ti lọ jíìmù alẹ́ yẹn ó máa tètè jẹ́ kórun máa kàn mí àti pé mi tún wá sùn láti òru jẹrin yẹn mi sùn dáadáa torí pé rally tí wọ́n ń ṣe àti protest mo ń mọ́nítọ̀ gbogbo àwọn mi fẹ́ kàn fi ẹ̀jọ́ ọmọ kankan wá máa sọ fún mi lẹ́yìn mi mo fẹ́ máa fojú ara mi gbé lẹ́sẹ̀kẹsẹ̀ so kí lè tè bọ́ọ̀bù lé wọn ká lè dáná sun lé ilé tó lòun kó bọ̀n kàlí mọ́nítọ̀ ẹ̀ yóò dára fún yín ẹ ṣe bí ẹ ṣe ń wọlé mo kí yín ò yá wa Adérónkẹ́ orí Adẹ́tù ẹ̀yin èèyàn mi nìyẹn àwọn Tẹ́ni ọmọ Ológo gangan àwọn tí Tẹ́ni ọmọ Ológo gangan fi ń ṣàgbéjì ara mo kí yín bàbá mi Adéoyè bàbá Adéoyè Amúsàn mo kí yín ẹ̀ka lẹ́sà bọ́dà Peter ẹ̀gbọ́n mi tó ṣùọ̀ bọ́dà mi tó gbáskì èèyàn tí Tẹ́ni ọmọ Ológo àwọn èèyàn mi gangan àwọn aṣọ tí Tẹ́ni ọmọ Ológo fi ń ṣàṣọ̀bọ̀ra mo kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì mo kí yín ìyá mi Abọ́sẹ̀dé Òṣùjì mo kí yín ìyá mi sísítà mi gangan ẹ̀jẹ̀ mi gangan Prince Saheed Títù mo kí yín o Prince Saheed Adémọ́lá Ẹlẹ́tù mo kí yín Ọ̀díọ̀nà Ọmọwùmí Rukaya Tamsat mo kí yín ẹ káàbọ̀ ẹ kálẹ́ mo kí gbogbo yín bí ẹ ṣe ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan ṣe ń gan Sulaiman Suru ok mo kí yín o mo kí gbogbo yín mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé mo kí gbogbo yín níbikíbi tí ẹ ti ń gbọ̀n mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin tí mi bá rí orúkọ yín pé ẹ má máa fi ṣèbínú sálòkó mi mo gbádùn yín mo káàbọ̀ Adam Arówólò mo kí yín ẹ káalẹ́ bàbá mi tó gbá ski Bẹ́wàjí mo kí yín ẹ má bínú ẹ má mọ̀ pé bóyá pé kò recognize mi Abigail ẹ má rò bẹ́ẹ̀ torí pé ó máa ń rí bẹ́ẹ̀ níyàwó Adéoyè Tóyìn mo kí yín mo rí yín ẹ káalẹ́ ìyàwó ọ̀kan náà mo rí gbogbo yín ẹ káalẹ́ gbogbo yín mo rí yín ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lọ́wọ́ mo mọ̀ pé ń ṣiṣẹ́ mo rí yín Tèmítọ́pẹ́ Ayọ̀délé mo kí gbogbo yín bàbá wa Bùà Ọba mo kí yín o mo kí bàbá mi Adéagbo mo kí everybody yín Peter 1 Peter 2 mo kí yín ẹ káalẹ́ mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò Tẹ́ni ọmọ Ológo Taofiki ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín àwọn ètò yẹn síta ká sì jọ máa fi ara balẹ̀ gbọ́ kí la gbé wálé ní Sunday Adébáyọ̀ mo kí yín ẹ ṣeun ẹ káalẹ́ ẹ jọ̀ọ́ ètò yìí Babátúndé Olúwafúnmilọ́lá ṣe rí bí ètò mi ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ kinní kan lálẹ́ ẹ bá mi ṣí ètò yẹn ìdí tí mo fi ní pé kẹ́ bá mi ṣí ẹ̀ síta kó lè fi kan àwọn tí wọ́n ń pariwo àtàwọn oní distraction àwọn tí wọ́n ń fa distraction kán lè fi kàn wọ́n lára ni mo ṣe wá bọ̀ tí mo bá ṣe gbé ọ̀rọ̀ mi sílẹ̀ màá fẹ́ tẹ́lẹ̀ mọ̀ wípé kí Tẹ́ni tó ṣe ohunkóhun mo jẹ́ ẹ̀dá tó máa ní àròjinlẹ̀ kí n tó gbé ìgbésẹ̀ kí n tó dá sí ọ̀rọ̀ kí n tó ṣe nǹkan kan máa wò sọ́tún máa rò sósì máa wo ibi tí ọ̀rọ̀ yẹn dé máa wo òpin rẹ̀ èmi ò torí pé látijọ́ tí mo ti sọ fún yín pé gbogbo ìgbàkígbà tó jẹ́ wípé tí
wọ́n bá ti ń sẹ́ndì fídíò síyàn àwọn èèyàn ò kì í kọ́ọ̀tì gbogbo ọ̀rọ̀ tán ṣókí ibi tẹ́ ẹ bá ti ṣe ọ̀rọ̀ tó fẹ́ pọ́n fẹ́ lò láti fi kó bá yín náà máa gé gbogbo ọ̀rọ̀ yẹn gangan wọn ò ní gbé wá wọn ò ní kọ́ọ̀tì ẹ̀ so orúkọ èrúdò tó ń ṣẹlẹ̀ èmi tí n bá ṣe sọ mi ò nírú ẹ̀ kò sí mi ò ní kò sí kankan bọ́ kí n tó máa lọ lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí màá sọ nípa ẹ̀ ṣùgbọ́n kí n tó máa lọ ohun tí a yàn mí fún gangan iṣẹ́ tí ìṣẹ̀dá fi rán mi iṣẹ́ tí orí fi rán mi ìyà tó ń di àwọn ènìyàn mi ẹ jẹ́ kọ́kọ́ bá a ná kí n tó wá bọ́ sórí ọ̀rọ̀ àǹtí mi Tọ́pẹ́ Àlàbí ìyá wa Tọ́pẹ́ Àlàbí àti sísítà wa kí lorúkọ wọn náà Adéyínká ṣùgbọ́n tí mo bá ṣe gbé ọ̀rọ̀ wọn yìí mi ì ní fẹ́ kó fi ṣèbínú òye tèmi àsọmọdé tèmi màá wá fi láyé ọ bóyá Tọ́pẹ́ Àlàbí jẹ̀bi àbí gbogbo àwọn tó ń kọ orin wọ́n jẹ̀bi ṣùgbọ́n tèmi bá ṣe la ọ̀rọ̀ tèmi ilé wọ wàá wá mọ̀ wípé ǹjẹ́ Tọ́pẹ́ ráìtì àbí kò ráìtì kó o tó dá ẹnikẹ́ni lẹ́jọ́ Bíbélì gan sọ pé má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ o ká má bàa dá ẹ lẹ́jọ́ ìwọ pásítọ̀ tó bá ní ìmísí Ọlọ́run tòótọ́ wàá mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò í ṣe nǹkan tá a máa fà tá a máa dàrú ẹ ti mọ̀ pé àwọn kan ti kó sí abẹ́ ọ̀rọ̀ yìí láti fi lè distract àwọn ènìyàn mo sọ fún yín ní àìmọye ìgbà wípé gbogbo ọ̀nà ni wọ́n wá láti gbé ọ̀rọ̀ Yorùbá yìí lélẹ̀ ẹ wá wo ọ̀nà wo ni wọ́n gbé ìyá mi ẹ́dítì mọ́ mi mo kí yín ẹ kálẹ́ mo kí ìyá mi o ẹ káàbọ̀ bà mo sọ fún yín mo ní kò sí ọ̀nà tí àwọn ènìyàn yóò ní gbà distraction ní ọ̀tún ní òsì ọ̀nà wo ni wọ́n ti gbà ṣùgbọ́n torí pé àwa dúró lórí ẹsẹ̀ wa a dúró lórí Kristi àpáta ilẹ̀ míyàn ìyanrìn ni kò sí ogun tí ò bá àdojúkọ wá àwa ń bẹ nílé fún wọn láti máa tákù àwọn ogun yẹn kì í ṣe pé àǹtí Tọ́pẹ́ náà ò ṣe nǹkan tó ṣe pé kínní ṣé àǹtí Tọ́pẹ́ ò sí láyé ni ṣé àǹtí Tọ́pẹ́ ò rí but àǹtí Tọ́pẹ́ sì fi orin because ó rí pé ibi tán belong sí lórí ọ̀rọ̀ Nàìjíríà bó bẹ́ gbogbo mi ò ní fẹ́ kẹ́ ẹ dá àǹtí Tọ́pẹ́ lẹ́bi ẹ má bú àǹtí Tọ́pẹ́ rárá ẹ dẹ̀ má bú ẹnikẹ́ni kódà máa tún àdírẹ́sì Yínká fúnra rẹ̀ wípé kó lọ kúnlẹ̀ kó lọ sí ẹ thank you fún àǹtí Tọ́pẹ́ tẹ bá ní kí àǹtí Tọ́pẹ́ ṣe sọ́ọ̀rì fún irọ́ ni kò sẹ́ ẹ̀ torí pé alẹ́ ni bọ́rọ̀ lọ́mọ aráyé àwọn tó fẹ́ tú sọ̀rọ̀ àǹtí Tọ́pẹ́ ni wọ́n fi gbé òun débi ògo tiẹ̀ sọ ẹsẹ̀ kọrin lẹ́ni ni ò sílé sọ ṣẹ̀ṣẹ̀ kọ́ ni àbí wọ́n ti jọ ń wà tipẹ́ wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń ṣe ìjà òsí láàrin wọn ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí mú ọ̀rọ̀ Yorùbá lábẹ́ wọ́n fẹ́ fi dàrú pé wọ́n fẹ́ káwọn èèyàn lè concentrate ìwọ tó ń ṣe no má ṣe no torí mi tiẹ̀ ni máa wé fún kọ́mẹ́ǹtì dànù ńgbà ń bá sọ tèmi tán tẹ́rúnlé à ń gbádùn lè opinion ti ẹ nìyẹn opinion tèmi lèmi fẹ́ gífù opinion tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gẹ́gẹ́ mi sọ tèmi bóyá ọ̀rọ̀ ẹnu mi rùn ni o bóyá kò rùn ni o bóyá wàá rí pọ́ìntì kókó kan rí nínú ọ̀rọ̀ mi wàá mọ̀ pé bóyá ọlọ́gbọ́n ni mí àbómúgọ̀ ni mí mo kí yín bàbá mi adé àgbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí mo rí yín Adéwálé mo rí yín Fátólá mo ká ẹ kalẹ́ mo kí gbogbo yín bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi mo máa wait fi kọ́mẹ́ǹtì yẹn sìn torí pé fún kíni ẹ máa distract mi pẹ̀lú kọ́mẹ́ǹtì torí oúnjẹ tí mo kó wá fún yín ó pọ̀ bá a ṣe ń pariwo tó lótìtọ́ ẹ mọ̀ pé Nàìjíríà àwọn míì wà tó o bá jẹ ẹni tó jẹ́ olórin àwa la pariwo pé káwọn kan fi orin kọ́ kán forin sọ̀rọ̀ kán forin ṣe kán forin ṣe gbá ṣùgbọ́n torí pé àwọn èèyàn sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n á wà ní abẹ́ wọn nígbà ní last year mo máa ń play orin àǹtí Tọ́pẹ́ kan bíbà ẹ̀ wọ́n kọ orin yẹn nípa orílẹ̀-èdè mi ni orin tá à ń sọ yìí ṣùgbọ́n orin yìí nínú ẹ̀ mo rí pé àǹtí Tọ́pẹ́ gan wà lọ́ndà one Nàìjíríà torí pé ibi tí gbogbo sì belong sí ni ojú wọn ò tí ì sí ṣùgbọ́n wọn ò ní lè sọ̀rọ̀ but wọ́n ń forin sọ fún wọn even fún àwa tí a jìjàngbara wọ́n ì tún sọ fún wa pé kọ́lọ́run kó fìfẹ́ so gbogbo wa pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà torí pé ọ̀rọ̀ yẹn bí mi nínú ṣùgbọ́n gbò dé stage kan mo wò pé kò tí ì yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ mọ̀ jẹ́ ká ti blame wọn gbogbo wọn máa sọ̀rọ̀ sókè díẹ̀díẹ̀ jẹ́ kí n sáré play orin àǹtí Tọ́pẹ́ yẹn fún ẹ mò ń bọ̀ wá jẹ́ n sáré play orin yẹn fún ẹ kó tó di pé a máa sọ̀rọ̀ lọ àǹtí Tọ́pẹ́ náà kọrin lórí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ̀jẹ̀sílẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ibi tí àwọn gbé orin yẹn
ó lè mú ìbínú díẹ̀ wá fún ìwọ ṣùgbọ́n orin yẹn ò nídìí láti bínú sí torí wípé èèyàn náà sọ̀rọ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ lókè tí ilẹ̀ ò gbà. Èmi kàn máa sọ fún ẹ pé má ti dá ènìyàn lẹ́jọ́ torí pé ìdájọ́ Ọlọ́run ló lágbára jù. Jọ̀ọ́ sista mi broda mi tó bá ṣe ń wọlé máa bá mi pín ètò yẹn torí ètò tálẹ̀ ó máa yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Mi ò ní mind tí n bá play orin wọn tán torí ó lè wà copyright, mi ò ní mind láti yọ kúrò tí mo bá ṣe tán máa gé kúrò. Ṣùgbọ́n jẹ́ kémi àti ẹ kọ́kọ́ jọ gbọ́ orin yìí kó tó di wípé màá bọ́ sínú ọ̀rọ̀ àǹtí mi Tọ́pẹ́ dáadáa. Má bú àǹtí Tọ́pẹ́ o, má bú ẹnikẹ́ni, mò ń bọ̀. Mo bá ń play orin tẹ́lẹ̀ o, mo máa rí pé mo máa ń play àwọn orin yẹn ṣùgbọ́n mo ń bọ̀. Ẹni tí ò bá ní làákàyè kò ní ní ìmọ̀ àti gbé orin sílẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ní ọgbọ́n yóò mọ bí wọ́n ṣe ń gbé àgbékalẹ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà míì ọ̀tá lè pọ̀ fún ènìyàn kó sí ọ̀rọ̀ sọ, kò sí kéèyàn má sí ìwà wò nígbà míì. She is a human being. Ẹ má máa fi mistake èèyàn judge èèyàn quickly. Kí ló dé tẹ́ ń ṣe wàhálà tẹ́ ń dààmú ara yín tẹ́ wá di tó bá jẹ́ pé bí ẹ ṣe ń gba ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation tí gbogbo yín ṣe ń mu Yorùbá ti ní ẹsẹ̀ á tún ti rìn. Yes, ibi tí àǹtí Tọ́pẹ́ ti ṣe mistake fún èmi ní last year nìyẹn pé a ní fi ọwọ́ ara wa síra wa wípé a fẹ́ pínra wa. Bẹ́ẹ̀ ni torí pé kò tí ì yé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní òye. Ọba aládé gan sọ ní sọ wípé tẹ́ ẹ bá pín kí lẹ fẹ́ máa jẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá rí òye bí kú ṣe ń pa àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ á padà wá sílé, ọ̀pọ̀lọpọ̀ á súnkì. Nípa ọ̀rọ̀ tí àǹtí yẹn wá sọ jẹ́ kémi náà wá tún sọ fún ẹ lẹ́ni tí ò bá yí ẹ. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ọkọ wa ẹ má bínú. So ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé reason tí n bá ti ń sọ̀rọ̀ ẹ máa fi ara balẹ̀, ẹ má flag ètò yìí torí tó bá flag ètò yìí kò ní lè jẹ́ kó o rí kókó point tó fẹ́ mú. Sorry, kò ní jẹ́ kó o lè mú point tó wà nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Tó bá flag mi èpè ni èmi wà nílé ìyá aládùúà yé lépè mo ṣe bọ́lẹ̀ ní orí òkè ní tó bá ṣe wèrè fún mi máa ṣe èpè fún ẹ torí ẹ kì í fẹ́ kéèyàn sọ̀rọ̀. Ẹ máa ń fẹ́ tó jẹ́ pé ẹ̀yin nìkan báyìí ní kẹ́ ẹ sọ̀rọ̀. Kí ni ìṣòro ayé yín? Téèyàn bá rí mistake, téèyàn bá ṣe mistake, téèyàn bá dé wá di pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn o àfi kó kú nígbà tí gbogbo àgbáyé téèyàn nìkan wá dáwọ́ bo ẹnìkan ṣe fẹ́ pa ni. Human being ni gbogbo wa, ẹlẹ́ran ara ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣe mistake láyé, kò sẹ́ni tí ò lè sí ọ̀rọ̀ sọ. Nígbà tí èèyàn àgbékalẹ̀ oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni, but nígbà tí èmi gbọ́ fídíò yẹn mo kọ́kọ́ dákẹ́, later mo wá padà. Okay, for instance èmi náà tó wá fẹ́ sọ fún ọ pé Ọlọ́run kì í ṣe onídùúró mi. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá mọ ìtumọ̀ onídùúró máa wá ṣàlàyé ẹ̀ fún ẹ, kò yé yín ni. Kí dẹ̀ ni reason tí mo fi ní Ọlọ́run kì í ṣe onídùúró lótìtọ́? Because kí ni onídùúró? Guarantor ni. Adúró olùdúró ti ní ọ̀tọ̀ ni pé kán léèyàn dúró tìyàn. Bóyá gbígbà téèyàn bá wà nílé ìwòsàn èèyàn ṣàìsàn ó dúró tì ọ̀tọ̀ nìyẹn. Èèyàn lọ jẹ gbèsè ó lọ yáwó ẹ sílé bí bá ṣe ń sọ̀rọ̀ ẹ máa bá mi là dáadáa ó wá lọ yá owó. Ìyẹn ò mí pé torí pé à ń sọ Yorùbá nation káwá má lè sọ̀rọ̀, káwá ní pé torí ètò bá wá rí mistake kan tẹ́yìn èèyàn fẹ́ fi destroy tẹ́ fẹ́ fi máa da ogbó ọ̀rọ̀ rú, tẹ́ fẹ́ fi máa da nǹkan rú, kò lè dọ́dọ̀ tiwa. Èmi ò mọ̀ yànnà náà fún ẹ tí bá dẹ̀ ti ń sọ tán mo ti kúrò lórí ẹnìyẹn sógán. Ẹ nídìí láti even gan Bíbélì gan sọ wípé má ṣe fi ohunkóhun jẹ́rìí ara rẹ̀. Má ó ní òun kẹ́ má fi òun ṣe ẹlẹ́rìí. Jésù Ọlọ́run gangan fúnra rẹ̀ ó ní kẹ́ má ṣe fi òun ṣe ẹlẹ́rìí. Ó wà nínú ìwé Matthew ó sílé lọ kà nínú ìwé Matthew, ó wà nínú Deuteronomy, ó dé wà nínú àwọn ìwé kan pé kẹ́ má ṣe fi òun ṣe ẹlẹ́rìí ohunkóhun. Ó ní quiet, ó ní tí bí ẹ̀yin bá jẹ́ bẹ́ẹ̀ má ṣe porúkọ Ọlọ́run rẹ lásán, má ṣe fi mí jẹ́rìí ohunkóhun. Ó ní kẹ́ má fi òun jẹ́rìí ohunkóhun yálà tó wà nínú omi tàbí ní ilẹ̀, kẹ́ má fi òun jẹ́rìí. But onídùúró tí ẹ̀yin sọ ẹ̀ látán
but bí òun ṣe rí olóò náà ti kọ́ tẹ́lẹ̀ wọ́n ní mo ti ṣebí mi náà kọ́ gbogbo alákọ̀ but òye tí ò kì í yé wa nígbà míì sometimes téèyàn bá ronú gbà míì Ọlọ́run máa ń fi ìmọ̀ yéèyàn ẹ máa ń jóòjì èèyàn pẹ̀lú ìwà tí ènìyàn bá ń wù ẹlòmíì yìí máa ní pé ìyá Bọ́lá rẹ ọ̀rọ̀ tí ìyá Bọ́lá rẹ sọ ọ̀rọ̀ tó rí ni gbọ́rọ̀ tí ìyá yẹn sọ ni ó ní òun bóra òun lọ gbọ́kọlọ́kọ òun lọ ṣe gbá ó dẹ̀ lọ́lọ́run ṣe dáadáa fún ẹ ó ní Ọlọ́run ò ṣe fún ẹ ìránṣẹ́sù ló ṣe yẹn fún ẹ àwọn ẹ̀mí òkùnkùn ló ṣe yẹn fún ẹ torí pé fún kí ni o ò lè máa lọ bọ́kọlọ́kọ láṣepọ̀ o ò lè máa yan ìyàwó oníyàwó lálẹ́ kó máa gbé lọ sí hòtẹ́ẹ̀lì tó o mú gbogbo ara rẹ tí àgọ́ lọ tọ́lọ̀ fún ẹ o ti bó kanlẹ̀ tán èèyàn lè lo cream kó glow ọ̀tọ̀ nìyẹn bọ̀tẹ́ lomi tó jẹ́ pé o ti sọ sí aṣẹ́wó di iṣẹ́ wọ́n ń gbé díẹ̀ gbóná everyday ni ẹlòmíì fi àwọn ọmọ ọlọ́mọ ṣòwò ẹrú fi wọ́n sí aṣẹ́wó ọdẹ ń gbàdúrà pé Ọlọ́run ṣe fún ẹ lójoojúmọ́ ọ̀rọ̀ tí ìyá yẹn sọ tí ò yé yín nìyẹn ẹ tó mú ìyá yẹn ẹ tó mú bú gbà ṣé kò yàtọ̀ síra wọn ni ok àǹtí Tọ́pẹ́ wá sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ play orin torí pé ọ̀rọ̀ tẹ́yìn gbọ́ ìwọ̀nba lẹ gbọ́ nínú ọ̀rọ̀ yẹn èmi á play rẹ̀ láti ṣe ẹ̀rí kí wọ́n ṣe analysis lérí pé Ọlọ́run ò lè fi Ọlọ́run ṣe onídùúró torí Ọlọ́run kì í ṣe gàrántọ̀ ohun táǹtì yẹn sọ ni pé Ọlọ́run tóbi ju pé kẹ́ ẹ fi ṣe gàrántọ̀ lọ ẹ gbọ́ ni Ọlọ́run tóbi ju pé kẹ́ ẹ fi ṣe gàrántọ̀ lọ kẹ́ ẹ fi ṣe onídùúró lọ ó máa ṣe nǹkan yẹn fún ẹni láì ní lọ fi ọṣẹ oní láì ní lọ bọ́ ọ sí aṣojú níbì kan àǹtí ò tí ì ó tún là á tán gan ó tún là á tán bọ̀tẹ̀ ẹ̀yin èèyàn kì í sọ̀rọ̀ torí pé tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ ẹ máa ń change ọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ ká máa éfù gan ọmọ lady tá à ń pè ní Yínká kò bá jà wọ́n jà àti pé àsìkò ògo oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí ẹlòmíì máa sọ ń lèmi fi máa ń sọ fún ọ pé ọ̀rọ̀ tí wàá sọ ọ̀rọ̀ tí wọ́n á sọ sínú ayé rẹ tí ó gbé ọ dé ìkórìtà àṣeyọrí ọ̀rọ̀ tẹ́nìyàn máa sọ yálà ní rere àbí ní burúkú tí ó gbé ọ dé ìkórìtà ògo ni kó o máa ṣàdúrà rẹ̀ ọ̀rọ̀ kan ṣe bá obi aláṣeyọrí ti kọrin ẹ̀ tipẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ṣe I love you ọlọ̀tẹ̀ nìyí torí pé ẹ̀ ṣe I love you sí nígbà tó kọrin yìí nígbà tí ebi ń pa tí ò ní nǹkan kan ẹ̀ ṣe I love you sí o bó ṣe ṣẹlẹ̀ yẹn ẹ̀s bí orin yẹn kẹ́ ẹ mọ́ gbé ká ó wá yá tán nìsín gbogbo yín pátá ọ̀rọ̀ Yorùbá nation wà ńlẹ̀ ẹbí yín wà nínú àwọn tí wọ́n ń pa ara yín wà nínú àwọn tí wọ́n ń pa fúnra yín gan ẹ̀ lọ Nàìjíríà kẹ́ ẹ jókòó kẹ́ ẹ forí balẹ̀ sínú ilé ẹ̀yin gan ti sọ ìlú òyìnbó gan di ilé ẹlẹ́ẹ̀ lọ Nàìjíríà mọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀ gbé kẹ́ ẹ tiẹ̀ analysis díẹ̀ lórí bí Fúlàní ṣe ń pa ènìyàn kiri ọ̀rọ̀ àǹtí Tọ́pẹ́ àti Aláṣeyọrí lẹ wá gbé káká gbogbo àwọn pásítọ̀ tán láwọn náà wá ń gbà ǹjẹ́ pásítọ̀ mélòó ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn Yorùbá pásítọ̀ mélòó ló sọ̀rọ̀ ńbẹ̀ lórí ẹ̀ àti wípé kékin tún wá sọ fún ẹ reason ni pé kinní kan tí mo fẹ́ sọ fún yín ni pé èèyàn tó bá sọ̀rọ̀ mo sọ ní àìmọye ìgbà pé anything tẹ́ bá ti rí ní ìta ó ti di reality show nígbà tí ọ̀rọ̀ àwọn kíná porúkọ woman yìí ìyá Kaula jáde wọ́n fẹ́ fi distract wa láìmọye ìgbà ṣùgbọ́n àwa ò gbà tán bá ti rí mistake kan tó jáde pa báyìí àwọn olóṣèlú yìí máa bá sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn wọ́n ti recruit àwọn kan sílẹ̀ tán máa bẹ̀rẹ̀ sí ní máa fún àwọn èèyàn lówó pé ìwọ tún sọ̀rọ̀ yìí wọ́n ti fún àwọn bloggers kan ní owó tí ò bá yé yín tó dé pé tó bá lọ ṣe mistake sí ọ̀rọ̀ kan sọ pé wọ́n á change ọ̀rọ̀ yẹn wọ́n á tó gbé tóbi ju bí ìwọ gan ṣe rò lọ torí pé láti fi distract yín kúrò lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tẹ̀ ń jà fún ni distraction ni even you don't even know maybe àǹtí Tọ́pẹ́ àti ọmọ yìí gan bóyá wọ́n jọ ń gbá géèmù ni bóyá àǹtí Tọ́pẹ́ fẹ́ ran ọmọ yìí ní ọwọ́ láti gbé dé ìkórìtà àṣeyọrí ẹ̀ tí kò mọ bó ṣe fẹ́ promote ẹ̀ but kí ló fẹ́ ṣe ó wò pé ọ̀rọ̀ tó ń sọ yìí jẹ́ kó ń sọ ẹ mọ bó ṣe ń lọ ọ̀rọ̀ tó ń sọ yìí ó lè jẹ́ reality show náà ń ṣe lọ́wọ́ tó jẹ́ torí pé Big Brother Naija ò tà mọ́ àwọn tó ń ta káàdì máa make owó wọn bàbá Ìjẹ̀ṣà ti kú wọ́n mú tó yá ẹ máa kù wọ́n jù wá wọ́n tó rí pé yẹn ò distract wà tó ń sọ lọ ni ẹ tún wo orin tí àǹtí sísẹ̀ ń sọ̀rọ̀ ilé ni wọ́n ló ti sọ láìmọye ìgbà wọ́n tún fi kanta rẹ̀ mo ní nǹkan tí wọ́n bá fi kanta yín á jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ẹ máa ní ókè ẹ ní àǹtí Tọ́pẹ́ ń ṣe ìlara mo fẹ́ sọ̀rọ̀ ni
tí èyí ò bá ṣe ìlara èèyàn dó ó ṣẹlẹ̀ dáadáa láìmọye ìgbà. Ẹlòmíín wà tó jẹ́ pé ẹ jẹ́ ká fi blogger sílẹ̀ láàrin ara wa, ṣùgbọ́n pé béèyàn ṣe wà síra wọn wà àti Tọ́pẹ́ lọ́wọ́ ó ní owó lọ́wọ́ ju ọmọ yìí lọ, ó ní ìmọ̀ ju ọmọ yìí lọ, ó rí ìta ju ọmọ yìí lọ, ó jáde ju ọmọ yìí lọ, ó jù lọ ní ọjọ́ orí, even nínú iṣẹ́ orin ọ̀gá ló jẹ́ fún. Kéèyàn tún wá travel all over the world, kò síbi tá àti Tọ́pẹ́ ò tí dé, kí wá ló fẹ́ fi ṣe lára ọmọ yìí? Ẹ sọ fún mi, ṣé ilé tó kọ́ kalẹ̀ àbí mọ́tò àbí gbogbo nǹkan tó rà ló fẹ́ fi ṣe lára ẹ̀ ni? Káti wá ní ìlara orin tí àǹtí Tọ́pẹ́ ti kọ ó ti gba ìjú tí aláṣẹjọ́ ṣẹ̀ṣẹ̀ ń kọ yìí lọ. Àǹtí Tọ́pẹ́ ti kọ orin tó jẹ́ pé ó ní ìmísí tó hílì èmi gbà tèmi wà ní hospital. Orin tí mo kọ́kọ́ gbé wọlé yẹn ni mo fi sọ fún yín pé ìgbà míì onídùúró ó dúró, orin rẹ̀ ló dúró ti èmi nígbà tèmi ò rí nǹkan kan. Àwọn onídùúró tèmi nìyẹn. Bẹ́ẹ̀ ni mo fi ní ẹ mọ́ sọ pé Ọlọ́run ló ní dúró, á ṣe tán ni. Ó ní ẹ jẹ́ ká fi orúkọ ńlá, orúkọ tó tóbi ká fi qualify Ọlọ́run, ká má máa fi ṣe gàrántọ̀. Tẹ́yìn bá mọ̀ túmọ̀ onídùúró mi ò ṣe o, nígbà tí nǹkan ṣe mí ìwọ lónídùúró. Olùdúró ti ní, adúró ti ní, nígbà ṣòro yàtọ̀ sí onídùúró, ìyẹn mí pé gàrántọ̀. Ó ní ẹ má fi ṣe gàrántọ̀. Ọlọ́run ò kì í ṣe gàrántọ̀ ènìyàn. Á kanlẹ̀ kò lè mú Ọlọ́run, ò lè lọ pọ̀ Ọlọ́run pé wá dúró tì mí níbí. Tó o bá débì kan ò sílé, tó o bá fẹ́ yáwó, tó o bá rówó yẹn san, onídùúró lè padà dà ẹ́. Bẹ́ẹ̀ ni onídùúró yẹn máa dúró tì ẹ́, abẹ́ ẹ̀sán pé bóyá òun dúró kó o fi san gbèsè. Ọlọ́run ò ní mú ẹ lọ yá owó níbì kankan. Ọlọ́run ò ní mú ẹ lọ jẹ gbèsè. Á kanlẹ̀ dídì ìpèsè rẹ̀ á fún ẹni. Kò ní sọ pé òun fẹ́ lọ fi ẹ́ yáwó. Ó sílé, kò ní sọ pé òun fẹ́ lọ fi ẹ́ yáwó níbì kan. Iṣẹ́ tí ó fi lọ fi ẹ́ yáwó tàbí ó fẹ́ lọ sí onídùúró fún ọ lọ́dọ̀ ẹni tó fẹ́ yáwó fún ẹ, tó fẹ́ fi ẹ́ yáwó. Ó sílé tí ó fi lọ fi ẹ́ fi yáwó níbẹ̀, á kúkú ṣe fún, á kọ́ sínú ẹni yẹn pé kàkà báyìí ó yá mo fún ẹ lówó máa lọ, ó yá máa lọ, má wúrọ̀, má ṣá máa lọ fi ṣe bísínẹ́sì ẹ. Mi ò gbà kankan, èló ló fẹ́, ok mo fún ẹ láyé lọ́run. Ọlọ́run nìyẹn, kò kì í ṣe gàrántọ̀ máa mú ẹ débẹ̀ ni. Nígbà tẹ́ bá jọjọ́ bẹ́ẹ̀ tó bá dìde pé ò rí gbèsè san, wọ́n á lọ gbé gàrántọ̀ àwa lọ wú ẹ. Gàrántọ̀ dẹ̀ ni tó bá fi ilé ẹ̀ dúró, wọ́n á gba ilé onígàrántọ̀, wọ́n á gba gbogbo nǹkan ẹ̀, á bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fún ẹ. Ìjẹ́ ó ṣẹlẹ̀ láàrin yín, ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀. Ó ní ẹ jẹ́ ká fi orúkọ tó tóbi mí qualify Ọlọ́run. Báwọn ṣe gbé kalẹ̀ ní ìta òun ló lè wrong sí yín. Ìwọ tó bá ní kí n kú ọ̀pọ̀ àrà ló bá san pa ẹ́, tó bá ní kí n keep quiet ká dáa fún ẹ kúrò lórí ètò mi, torí mo sọ fún yín pé tí n bá ti sọ̀rọ̀ lórí ètò mi ó lè máa ní kí n keep quiet, torí pé ẹ̀yin gangan lẹ wà nídìí mọ̀gòmọ́gó bí ọ̀rọ̀ ṣe fẹ́ dàrú. Ẹ̀yin lẹ fẹ́ mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ẹ fẹ́ dojú ẹ̀rú. Ìgbà tí ilẹ̀ Yorùbá tó dẹ̀ ń pa àwọn ẹbí yín, orí burúkú orí òfò yín dá sí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ lẹ wá wé. Ókè o, fún tẹ̀sẹ̀ yìí o àǹtí Tọ́pẹ́ ráìtì. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ tó kọ onídùúró ó mọ nítorí tó fi kọrin ẹ̀ lè dẹ́nikẹ́ni wọn lẹ́bi. Kí ló ṣẹlẹ̀ fún yín gangan? Lè dẹ́ anybody lẹ́bi. Ẹ yóò kí ro common sense yín ni, kí ronú ni, ṣé kí ronú kẹ́ tó sọ̀rọ̀ ńgbà mí ni? Kí ronú kẹ́ tó sọ̀rọ̀ ni? Bẹ̀lẹ̀ntàṣẹ́jà àwọn tó kọrin pọ̀. Ókè yẹn mélòó wá ní Tọ́pẹ́ fẹ́ bá wínú ẹ̀? Ìyá kan náà jáde lórí BBC, ó lòun gangan lòun compose orin. Aláṣeyọrí òun náà compose orin. Tọ́pẹ́ àlẹ́ Sọlá Àlísìn òun náà kọ. Ó déyàn mélòó tó kọ? Mo ń bá o. Ìbọ̀ wá o. Olórí burúkú àwọn ọmọ Fúlàní kan wà níbí tó jẹ́ pé wọ́n ní yàlá yá àwọn ti ya wèrè. Tó bá ti wọlé màmá fún ẹ. Jẹ́ kí n wá sọ kinní kan fún ẹ lẹ́ni tí ò yé yín. Ọlọ́run ò kì í ṣe onídùúró, á ṣe fún ẹni kò ní máa dúró máa mú ẹ lọ jẹ gbèsè níbì kankan. Jẹ́ kí n kúkú play rẹ̀ kó là tán, torí ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ti rọ́rọ̀ pẹ́ báyìí ẹ ti gbé n tó yẹ kẹ́ ẹ sọ ní sọ. Èmi ò ràn ẹ̀ bọ́ bá bẹ́ẹ̀ bú mi, èmi ò sí lára ẹ, èmi ò sí nínú ẹ̀yin tó yẹ pé ọpọlọ yín jọ̀nà. Sẹ́yìn tó yẹ pé ẹ̀ní láàkáyè ṣé láàkáyè wà lórí yín ni, ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́pọlọ ẹ̀yin tọ́pọlọ yín ò pé.
ẹ lè rẹwà distract kẹ́nìkan kan má call mi for now mo wà online mi ò tí ì gbé kọ́ mi ò tí pick concern jẹ́ ká jọ gbọ́ orin yẹn délẹ̀ bó kálukú sí àgbékalẹ̀ oníkálukú ń ló máa ń fa problem sínú ayé ènìyàn jẹ́ ká jọ gbọ́ orin yẹn jẹ́ ká jọ gbọ́. ìyẹn lẹ́yìn kan ẹwà dúró tí Ọlọ́run jẹ́ yẹn ẹwà dúró tí Ọlọ́run ṣe ìyẹn lẹ́yìn kan wá sọ wípé òní dúró mi ẹ̀ ṣe Ọlọ́run èso mi dúró pé Ọlọ́run kọjá onídùúró sà ó kọjá onídùúró èmi náà láìpẹ́ orin yẹn jẹ́ tí mo fẹ́ kọ́ báyìí ẹ̀mí mọ́ ní gbẹ́nu ẹ̀sán ó kọjá onídùúró this is not kì í ṣe pé bóyá èèyàn fi ń sọ pé orin kan ò dáa tá a bá ti gba orin nínú ẹ̀mí ó ní àwọn àṣàrò téèyàn máa ń ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ kó tó gbé jáde àìjẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bó ṣe ń gbé wá lèèyàn ṣe ń sọ ni oníkálùkù kàn máa sọ̀sọ̀ kú sọ. He has given us the brain to digest truth. Chew it very well, digest, eat it, spin it, then digest it, then bring it back to life. Ọlọ́run kọjá òní dúró. Nígbà tẹ́mi náà fẹ́ kọ́ ni mo tó mọ̀. Ó kọjá onídùúró. Àwọn tí wọ́n ti ẹ̀ ń kọ́ tí kì í ṣàwọn lólórin yẹn gan, wọ́n tún bínú pé a tún sọ bẹ́ẹ̀ fún wọn. Ṣé tá a bá rò ó tọrọ lẹ̀? Àwa gan ti kọrin rí ajé ìdí ẹ̀. Èmi fúnra mi ti kọ̀ pósì orin rí nígbà mo dẹ̀ gbọ́ pé ìbí ìbá jẹ́ pé ọlọ́mọdé pé èèyàn yóò gbòòrò ó sì tún ṣe ìdí nǹkan. a fún ẹ lépè tó bá sọ nọ́sẹ̀sì lórí péjì mi ẹ lè distract wa wọn ò lè kó yín wá bí kẹ́ máa distract ṣe lẹ́ni iṣẹ́ ẹ lè distract. ṣe gbọ́ bá wọn ó ní kẹ́ ẹ fi orúkọ mi qualify rẹ̀ ni kò sọ pé orin yín ò dáa kò ní nǹkan tẹ́ni yẹn sọ ò dáa o kò sọ pé orin tó kọ ò dáa o ẹ̀yin lẹ́ misquote woman yìí o kò ní nǹkan tó sọ ò dáa o ẹ̀yin lè change ẹ̀ mọ́ lọ́wọ́ o torí pé ẹ farabalẹ̀ ẹ ti láìkẹ́ máa attack èèyàn jù ẹ kì í jẹ́ kẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ rẹ̀ délẹ̀ ẹ kì í jẹ́ kẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ délẹ̀ bóyá ẹ̀dẹ̀ ló ń sọ ní bóyá ẹ̀dẹ̀ ni ẹ jẹ́ kó pẹ́ẹ́dẹ́ tẹ̀ fi attack ẹ̀ when you people attacking her she supposed to stay like this ó máa gbọ́ fún yín ni ó máa wò yín níran ni torí pé ẹ ti attack ẹ̀ instead tó yẹ kẹ́ ẹ fi lọ síwájú ẹ̀ kẹ́ ẹ bí léèrè but ẹ attack ẹ̀ quickly téèyàn bá ṣe mistake tó bá wrong ẹ kọ́kọ́ lọ pé ẹnìyẹn pé òkè orin tó kọ yìí o ohun tí wọ́n sọ ń bí o kí ni nǹkan tí wọ́n rí á wá ṣe àlàyé ẹ̀ fún yín dáadáa ó dẹ̀ ti ń ṣàlàyé ẹ̀ sí náà ẹ mú pọ́ìntì ẹyọ kan tó sọ nínú ẹ̀ ẹ kọ́ ti iwájú ẹ gbé yòókù délẹ̀ ìsólẹ̀. ọ̀pọ̀ dúró fún ẹbí tó ti ṣiṣẹ́ òun ṣiṣẹ́ nìkan ó wá 300,000 wá sọnù wọ́n wá lọ pọ̀ nídùúró ẹ̀ ṣé wọ́n ó pa á tí ò bá rówó yẹn sí. wọ́n ní pa tí ò bá rówó yẹn sọnù. No, Jesus did not stand. He did not stood for us. He died for us. What are you talking about? Ó kọjá pé èèyàn ń dúró fún yàn. Àìmọye onídùúró dáadáa. Àìmọye ìgbà tí bàbá èèyàn máa kú, tí ìyá èèyàn máa kú, tó máa ní má wọ́rì wo mí, nǹkan tí mò ń gbà ẹran ni kì í ṣe egun. Màá dúró. Sọ́dọ̀ dúró kọ́ yẹn. Sẹ́yìn náà ń gbọ́, ó tó la ọ̀rọ̀ yìí náà, wá ìtẹ́yìn yìí wá ń tú sí ọ̀rọ̀ yìí mọ́ wúmọ̀ yìí lọ́wọ́. Ó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí náà. Ẹni tó kú fún yàn, ó yàtọ̀. Ṣé ń gbọ́ mi, ó lójú lọ pé ká má sọ pé ó jó ní dúró. Ká má fi qualify rẹ̀ pé àṣẹ guarantor. Kẹ́ ẹ fi orúkọ tó tóbi míì fún. Ẹ lè sọ pé kí n forget ẹ̀. Torí pé kúkì ní gbogbo ẹ̀ńtẹ́ ní forget mẹ́rin nínú yín ló sọ̀rọ̀ lórí Yorùbá Nation tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ lórí Yorùbá Nation màá sọ̀tọ̀pù ẹ̀ sọ̀rọ̀ lórí Yorùbá Nation yìí gbogbo yín kàn ń gba owó kiri gbogbo ẹ̀yin pásítọ̀ yẹn kálukú yín kàn ṣe ti yín ni ẹ̀yin náà dẹ̀ wà nídìí ọ̀rọ̀ ẹ fẹ́ fi distract àwọn èèyàn ni mi ò dẹ̀ nígbà fún. Ìgbà ìsìnkú tán 32 years ago. Onídúró mi ẹ ṣeun o agbẹjọ́rò mi ẹ mà ṣeun o. Bó jẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bó jẹ́ èèyàn ló ń dúró
so woman yìí la ọ̀rọ̀ yìí tán o ẹ má jẹ́ ká máa blame ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin pásítọ̀ yẹn lótìtọ́ tẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gidi tó dé pé lótìtọ́ Ọlọ́run pè yín pé ẹ̀mí tẹ́ ní ẹ̀mí ń bá yín sọ̀rọ̀ ẹ ní láti máa kanta ẹ̀ ẹ̀yin ní láti pè é ni fún tó sọ yẹn ẹ wá bí léèrè ẹ tún wá bí dáadáa pé kí ni ìtumọ̀ tó ń tún wá sọ yẹn ṣé mọ̀ pé oníkálukú ló ní òye tiẹ̀ ohun tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni pé pípé fífún pé àwọn kan kọ́ yẹn ló fi dàbí wípé ó ti tákú èèyàn kan ìyẹn ò dẹ̀ kí ṣe ìlara àsọ̀gá wọ́n tákù tiẹ̀ náà nàún nígbà tí àǹtí yìí kọ Olúwa ó tóbi ó tóbi ó tóbi Olúwa ó tóbi ó tóbi ó tóbi nígbà tó kọrin yẹn fún Àjànàkú nígbà náà lọ́hùn kí ló dé tẹ̀yìn èèyàn máa ń gbàgbé náà ẹ̀yin èèyàn náà tákù rẹ̀ pé ó kọrin fún Àjànàkú Àjànàkú lọ́lọ́run rẹ̀ tó yìn Àjànàkú lọ́lọ́run tó yìn wúmà yìí dẹ̀ jáde padà ó tún tún orin yìí kọ kí lẹ tún fẹ́ kí ló dé tẹ̀yìn èèyàn máa ń ṣe báyìí náà kí ló dé pé mistake èèyàn lẹ́yìn èèyàn máa ń mú gan wúmà yìí jáde padà ẹ bá rí orin tó kọ nígbà náà àìmọye orin tó kọ fún Àjànàkú Ọlọ́run Àjànàkú kìnìkan wúmà yẹn padà ó change orin yẹn again ó change orin yẹn orin bíi mẹ́rin ẹ̀ ni mo rí wípé ó change tó kọ fún Àjànàkú tí ẹ̀yin èèyàn dẹ̀ fi kanta rẹ̀ níta kí ló dé pé táwọn míì náà bá wá kanta yín lórí nǹkan kan ẹ wàá rò wípé bóyá ènìyàn ti ṣe mistake kò kanta yín kò ṣe lára ọ̀rọ̀ tó wà lẹ́yìn Yínká àti wúmà yóò jà ẹ má dá wàhálà sílẹ̀ ẹ̀yin ni kẹ́ gbájúmọ́rọ̀ ilẹ̀ Yorùbá yín ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ohun tí ó ń ṣe yín ìyà tó ń jẹ yín ni kẹ́ pariwo lé lórí tẹ́ ẹ bá rí ṣòṣe ẹ lọ wá nǹkan míì sọ tí ẹ bá rí ṣòṣe tẹ́ ẹ rí nǹkan kan tẹ́ fẹ́ gbé ẹ lọ jókòó. ok ṣé fẹ́ gbọ́ mi nígbà míì mo ní gbogbo nǹkan nígbà míì ṣe rí tí àwọn ènìyàn bá fẹ́ ṣe nǹkan kan Sister Tọ́pẹ́ she's human being èèyàn ni ẹ má sọ wípé ìtorí wípé ó jẹ́ evangelist kan àbí ó jẹ́ kinní kan kò ní lè ṣe mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake láyé lóòtítọ́ àwọn ènìyàn máa ń ṣe ìlara èyí ó ti ṣẹlẹ̀ sí mi láìmọ̀ ìgbà èmi tí ń dámọ̀ nǹkan kan èmi tí ń ní nǹkan kan èmi tí ń tiẹ̀ ní ń pa tẹ́ni tó ti nílé tó ti ní ọ̀rọ̀ tó ti lọ́mọ tó jẹ́ pé àkọ́bí ẹ̀gan àwọn ọmọ ẹ̀gan tó máa ju àwọn ọmọ tèmi lọ nígbà tó dẹ̀ máa dé pé wọ́n ní ìgbà wo ló dé ta ni ìgbà wo ló dé mi ò gbúdọ̀ tẹnu bọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ilé tó wà nílẹ̀ ó ti ṣàlàyé ẹ̀ ó ní kẹ́ ẹ fi orúkọ tó tóbi ó ní ká má máa wò níwò gàrántọ̀ ó ní ká má wò Ọlọ́run àṣẹ gàrántọ̀ ó ní ká fi orúkọ tó nítorí orúkọ míì ká fi pè é n tó ń sọ nìyẹn kò lórí tán kò ó ní kì í ṣe pé orin yìí ò dáa ó ní kó kán rìpíìtì àárín ibi orúkọ bóyá tọ́pìkì tó fún yẹn bóyá kí wọ́n wá change bẹ́yìn náà correct woman yìí. ṣe bẹ́yìn náà correct ẹ̀ ẹ̀yin náà correct ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó sọ náà ẹ correct ẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ sórí ìwọ tó bá bú mi lábẹ́ lórí péèjì mi ara ló máa pa ẹ́ tó bá bú mi lórí wọ́ọ̀ mi ara ló máa pa ẹ́ mo ti sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation tó wá gbórí ibú wá bí tó wá sọ nọ́sẹ̀nsì mi máa ṣépè fún ẹ ìwọ wo ló ní mo ti gbowó yẹn owó tí yàrá ya bàbá lákò ẹ̀ fún mi síbí bàbá ẹ̀ ló fún mi lówó bóyá bàbá ẹ̀ ló fún mi bàbá ẹ̀ ló fún mi lówó bàbá ẹ̀ ló fún mi lówó àbí àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ló fún mi lówó owó tí mò ń ná àwọn náà fún mi lówó tí mò ń ná àti pé tẹ́ ẹ bá tún wá fi ọ̀dà kejì wọ ọ̀rọ̀ yìí ẹ mọ̀ bóyá reality show ni wọ́n ń ṣe ǹjẹ́ ìwọ mọ̀ bóyá reality show ni àti ẹni tó invite àti Tọ́pẹ́ àtàǹtí Tọ́pẹ́ àti ọmọ tó wà ń bẹ̀ yìí bóyá géèmù náà jọ ń play ẹni tí wọ́n bú òun kù ti gbowó títí ẹ̀ pé èmi ni mo máa wà lọ́ndà ṣé bí fíìmù ni oníkálùkù ló máa ṣe náà wọ́n sì ti mọ̀ pé máa bá yín tú sílẹ̀ online torí pé oníkáàdì ṣé bí brother Naija tà mọ́ ni bí brother Naija ò tà mọ́ àwọn nǹkan tó fi méèkì owó rẹ̀
ẹ jẹ́ ká ṣe géèmù wọ́n wá lọ wá ẹni tó jẹ́ pé tí ò tiẹ̀ lè tó ẹni yẹn ni wọ́n á ní kó sọ̀rọ̀ sí á ti gbowó tiẹ̀ á ti kọjá lọ so bó dẹ̀ síbẹ̀ ṣe máa pín ẹni yẹn kò ní sọ̀rọ̀ láyé àbí nígbà tí princess àti bàbá Ìjẹ̀ṣà ń bíbà ẹ́ princess kan ló tún lọ sílé alámọ̀là tó tún lọ di àmàlà abẹ́ sílé sẹ́ni tó ń sunkún lórí ọmọ lọ́wọ́ ló tún lọ kí àmàlà mọ́lẹ̀ tó tún lọ di àmàlà tó ń lọ rún àmàlà tó ń lọ di àmàlà ó dẹ̀ ń sunkún kó tó kúrò nínú police station jọ́ ẹ̀gbẹ́ wọn gbúdọ̀ tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ ibi ẹ̀ náà dáná ti gbalẹ̀ alámọ̀là lọ tó ti ń di àmàlà àtẹran ẹ̀dẹ̀ ń wò so possible kí ènìyàn kó jẹ́ ọmọ ọdún 7 nísìnyí woman yẹn dáhùn wípé ọmọ ọdún 7 wà ó ní ọmọ tá à ń sọ yìí ó láti ọmọ ọdún 7 ni bàbá Ìjẹ̀ṣà ti bá aláṣepọ̀ ó dẹ̀ lóun fi bàbá Ìjẹ̀ṣà ti ọmọ yẹn sínú ilé torí pé n tèmi ń bá lọ mi ò fẹ́ go deeper lórí ọ̀rọ̀ yẹn lèmi ṣe ra máa ń padà sẹ́yìn tí bá ti lọ kí n padà sórí ọwọ́ mi torí àwọn tá à ń sọ yìí náà wọn kúkú bá wa dá sí ọ̀rọ̀ ilẹ̀ wa so wọn dẹ̀ sọ pé nǹkan tá à ń sọ wọn dẹ̀ bá wa ṣe torí pé gbogbo bí ikú ṣe ń pànìyàn wọn kúkú dá sí bọ̀ àákànṣọ tí wàá ń gbà náà lọ ni. ọ sọ fẹ́mi pé kémi máa insulting people you are here ó insult tèmi pé kémi keep short tèmi sọ nonsense ó wá sọ fẹ́mi pé kémi máa insult people ó ń pẹ́ kí tó insult people ńgbà tẹ insult tèmi lórí wọ́ọ̀ mi tí mi gbà $1 lọ́wọ́ ẹ tí mi ìbèrè data lọ́wọ́ anybody yín wò wá sọ fẹ́mi pé kémi shut up lórí page mi kémi keep ẹ̀mí sọ nonsense mo máa insult anybody tó bá insult mi ó lè wá sí bíbáyìí ó gbúdọ̀ respect mi ni anything tí bá ti sọ bíbáyìí tí ò bá ti dùn mọ́ ẹ nínú wàá fi bẹ̀ sílẹ̀ ni anything tí ò bá dùn mọ́ ẹ nínú wàá kúrò ń bẹ̀ ni wàá pa fóònù ẹ kò sí já ń bẹ́ẹ̀ kò sí tó lé bọ́ láti máa insult mi ó wá ní kémi máa insult ẹ mo gbowó lọ́wọ́ ẹ ni àbí mo béèrè àbí mo bá ẹ sọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ tí ò bá ti tẹ́ lọ́rùn wàá lọ ni opinion ti tẹ lórí ọmọ tó wá opinion tèmi lórí ẹ̀ ni mo ń gífù so ohun tó bá dẹ̀ wù mí ni mo lè sọ ẹ lè máa gbé wèrè yẹn kẹ́ máa pariwo kẹ́ máa da Facebook rú kí ló ṣẹlẹ̀ tó bá gbé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ ń gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ayé yóò ti gòkè ju bí tẹ̀ wáyé lọ tó bá gbé nígbà tí ọ̀rọ̀ Nàìjíríà gan kó tó di pé aronú pé a fẹ́ dá dúró tó bá gbé gbogbo ilẹ̀ kó ẹnu bo ìjọba bẹ́ẹ̀ ṣe ń kó ẹnu bo àwọn èèyàn Nàìjíríà yẹn kò ní di apàyàn bó ṣe rí yẹn kárí gbogbo ilẹ̀ dìde nígbà tí àwọn mẹ́sàsì jáde kí gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ̀yin báyìí wòlíì ẹ̀yin àfáà ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin ìyálàjẹ́ kí gbogbo yín náà jáde ti àwọn ọmọ yẹn wọn ò ní pa àwọn ọmọ yẹn nípa kókò àbọ̀ ṣe pa wọn ẹ wà bọ́ta ní ìṣẹ́mọ̀ sọ́nà ṣẹlẹ̀ tó káwọn kan jà ẹ wá ń sọ̀rọ̀ tí ò dáa. ẹ máa sọ nọ́sẹ̀sì ẹ máa insult mi ó ní kí n máa insult ẹ bó bá insult mi máa insult ẹ tó bá bú mi máa bú ẹ ìwọ ni pé má bú mi tó o bá ti bú mi máa fi ẹlẹ̀ opinion tó oníkálukú ló ṣe pé opinion oníkálukú yẹn máa fẹ́ kó yẹ pé ti yín nìkan ló máa ń yé yín. ok ọ̀rọ̀ tí mò ń sọ lọ bàbá Ìjẹ̀ṣà ni ó lọ́mọ ọdún 7 princess ló ń fi ọmọ yẹn sínú ilé ó nígbà tó ń fi ọmọ tá à ń sọ yìí òun fi sínú ilé òun wá lọ sí ìdè òun lọ sí géètì fẹ́yàn kan kóun tó dé òun rí wípé ọmọ yẹn ó ti bá ọmọ yẹn láṣepọ̀ ní táìmù ó ti bá nǹkan kan so possible kéèyàn fi kọ́kọ́rọ́ dájú ọmọ tàbí kó ti kábọ̀ ọjọ́ ọmọ kí ẹ̀jẹ̀ mọ́ jáde kí ọmọ yẹn má lè jókòó tó lè jẹ́ pé ẹnìyẹn nìkan ló wà ní ọ̀dọ̀ ọmọ yẹn tó wá ló mọ̀ kò possible kó má mọ̀ wípé torí bàbá Ìjẹ̀ṣà nìkan ló fi kalẹ̀ pẹ̀lú ọmọ yẹn nínú ilé ó dẹ̀ rí tracy ti pé nǹkan kan ṣẹlẹ̀ ó ti wọ́n mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ni definitely irọ́ yóò jẹ́ ní àwọn ibi tẹ́mi ti ka yín pé géèmù lẹ́ ń play nìyẹn ẹ̀ ń ṣe drama fún wa ni reality show yìí ti lọ ẹ wá gbé owó fún àwọn bloggers kan máa fẹ́ ti mọ àwọn kan ẹ wá gbé owó fún wọn kan máa fẹ́ lójú kan máa fi ọ̀rọ̀ yẹn lójú kan máa fẹ́ ọ̀rọ̀ yẹn lójú kan máa fẹ́ lójú kọ́rọ̀ yẹn lè tóbi kí káwọn èèyàn má lè bá lè máa listen sí pé tó bá ti dé pọ́rọ̀ ilé ni wọ́n sọ wọn ò ní máa gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ ti wọ wèrè gidi gan mo ò sọ fún yín pé àwa ti bá yín jẹ tán ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó wà lẹ́yìn ìwálẹ̀ àwa máa dúró tán ni bó bá wù yín ẹ tó lọ gbẹ́ lómi jáde wàlẹ́ àwa máa bá yín gbogbo tẹ́ bá ti ń gbé wá àmọ́ máa bá yín àmọ́ bá yín sọ ń bẹ̀ ṣùgbọ́n àmọ́ bá yín dá padà síbẹ̀ òdodo ọ̀rọ̀ làwọn mọ̀ sọ èmi ò ní máa bá yín kódà sọ fẹ́ gbọ́ mi kẹ́nìyẹn jẹ̀bi lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ tó fi mú yín tẹ̀lé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá àgbèjẹ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àgbèjà rẹ̀ bẹ́ẹ̀ ni torí gbogbo ẹ̀yin àwọ̀ wà ní support ẹ̀yin blogger tẹ́ support ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ẹ̀yin bloggers sí support ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin pastors sí support ilẹ̀ Yorùbá even aláṣeyọrí tá à ń sọ yìí kò sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá sí bọ́ọ̀mọ Yorùbá ni ṣé wọn pààyàn ní àdúgbò rẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ lé lórí rí ṣé bóorin tiẹ̀ ló kọ́ká tọ́pẹ́ tiẹ̀ tún sọ̀rọ̀ ó sì tún fi orin ṣe àwọn iṣẹ́ láìmọye gbà ó ti fi orin sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà ṣé ọmọ yìí fọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà ni bẹ́ẹ̀ ni kò kàn mí kò káyè
opinion tèmi ni àní lórí owó tá a wà yìí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fi distract wa lórí ọ̀rọ̀ yìí àwọn ọmọ bá yín kanta rẹ̀ ni èmi wà ní láti kanta yín Yorùbá lè mo ní Yorùbá nation lèmi bẹ́ẹ̀ wà lẹ́yìn kó lọ gé orí èèyàn báyìí kó ju orí èèyàn lẹ́yìn pé ká sọ pé ẹ lọ pa ó ti tán ẹ mú lọ síbi tẹ́ ẹ mú lọ ẹ má wulẹ̀ fi disturb wa kán sì mú lọ kán mú lọ bí tí wọ́n bá mú lọ kò ju ẹ lọ contribution oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tí wọ́n yí ohun tẹ́mi rí ọ̀tọ̀ ni ó mọ̀ bóyá géèmù náà ń play bóyá àǹtí gan fẹ́ gbé ọmọ yẹn sókè ẹ mọ̀ wọ́n jà náà gbogbo yín kàn dìde ẹ̀ ń àtáàkì lọ́tún ẹ̀ ń àtáàkì lọ́sì ǹjẹ́ àtáàkì ìjọba ǹjẹ́ àtáàkì àwọn ọba yín ṣé bẹ́ẹ̀ gbọ́rọ̀ tí Buhari sọ tí ìbá ṣe pé làákàyè ẹ̀yin pípù ìdán ọpọlọ yín ò wá pé mọ́ orí yín ti yí ẹ̀ ní làákàyè kankan mọ́ torí ẹ̀ ń gbé gbogbo yín post rẹ̀ ẹ̀ wá lọ rẹ̀ share fídíò rẹ̀ I love you àìṣe kinní kan àìṣe gbá èèò tí wọ́n dẹ̀ ń gé orí ní Ìgàngán tí wọ́n ń pa ènìyàn ní Ìbàràpá méjèèjì àwọn bíi tó wà ní Àṣá ní ìlú ní Ògùn state wọ́n ti sá lọ Benin Republic wọ́n sá kúrò nílùú Èkó pípani lójoojúmọ́ Jagabandit tó wà ń bẹ̀ Emir wà ń bẹ̀ tó ń rúlù bẹ̀ yẹn àwọn ọba aládé yìí ò ṣe nǹkan kan àwọn ìjòyè yìí ò ṣe nǹkan kan kí ni iṣẹ́ tí ìjòyè wà fún kí ni iṣẹ́ tí ọba wà fún ṣe bí aṣojú ìlú ni wọ́n ṣe nǹkan kan Buhari tún wá sọ̀rọ̀ ó ní ṣó ni pé kó máa ṣe nǹkan ó ní ṣe bí wọ́n gba owó lọ́wọ́ òun bẹ́ẹ̀ ni òótọ́ ni mo máa ń sọ fún yín tí mi fi máa ń kanta bàbá Ghost mẹ tí mo fi máa ń kanta bàbá Ghost mẹ jẹ́ kí n sọ fún ẹ ìdí tí mo fi máa ń kanta rẹ̀ ni wípé fake ni torí ẹni tó jókòó tèmi rí interview rẹ̀ ó lè sọ fún mi pé bàbá Ghost mẹ gangan ló jókòó ẹni yìí young boy ni ó rí ohun rẹ̀ bó ṣe gbó sásásá ni ṣé tí wọ́n bá tiẹ̀ wádìí pé wọ́n change ọwọ́ èèyàn wọ́n change ẹ̀ sọ tó máa change làákàyè ẹ̀ ni wọ́n á tún tán bá tiẹ̀ wádìí pé kò gbọ́ràn ẹ̀bùrọ̀ tó pé tó máa ń sọ̀rọ̀ sí létí àìsàn máa ṣe pé hàn ni ó di pé tó bá ti sọ báyìí ẹsẹ̀kẹsẹ̀ gerere ó ti dáhùn nìyẹn ó ti dáhùn lọ gerere nìyẹn ṣe ẹ̀dẹ̀ wá sọ fún mi pé bàbá Ghost mẹ ló wà bẹ́yẹn ẹ má dára yín láàmú bàbá Ghost mẹ kọ́ iye ọ̀tọ̀ ṣùgbọ́n ti wá sọ fún Buhari nísìn ó sọ fún Jagabandit rẹ̀ nísìn pé Jagaban ṣé òótọ́ akọ́ ṣé òótọ́ akọ́ ṣé bàbá Ghost ni ó wọ látàbújá wá máa sọ pé òun fẹ́ lọ máa ṣe títì ni òun kọ́ ni ó so mi òun kọ́ ni ó ṣe náà òun kọ́ ni ó ṣe róòdù commissioner of education dà ibo ló wà ṣé kò gba salary kò gbowó kò gba owó kò gba allocation nílùú títí ẹ̀ commissioner of education ibi tí wọ́n àwọn commissioner of education yẹn pátá ibo ni wọ́n wà ṣé wọ́n gba owó lọ́wọ́ ìjọba wọ́n gba owó wọ́n ọ̀ṣù owó jáde fún wọn wọ́n yìí sún owó jáde fún wọn láti Àbújá lẹ́wọ̀n commissioner of education báwo ni ilé ìwé ṣe dẹnu kọlẹ̀ ọwọ́ commissioner of education ló máa wà kì í ṣe ọwọ́ ìjọba àwọn ti títì commissioner of road dà environment tí gbogbo environment máa dọ̀tí commissioner of environment dà gbogbo environment yìí dọ̀tí ìgbẹ́ lọ lọ́tún ìdọ̀tí lọ lọ́sì àwọn tán kidnap ń sọ ń gbé àjàlẹ̀ sínú gọ́tà ibo ni commissioner of environment wà ọwọ́ rẹ̀ làwọn yẹn wà kì í ṣọwọ́ Buhari ẹ lè blame Buhari fún yẹn mo ti sọ̀rọ̀ yìí ní àìmọye mo tó máa lọ share program yẹn wá mo ti sọ láìmọye wá ìyẹn kọ kì í ṣe bàbá Jagaban kì í ṣe bàbá nìyẹn kì í ṣe àwọn nìyẹn kò kì í ṣe bàbá Ghost mẹ nìyẹn ọwọ́ commissioner of environment tí gọ́tà yín bá kún tí gbogbo àdúgbò yín dọ̀tí ọwọ́ commissioner of environment la máa mú àwọn commissioner tó wà lọ́ndà róòdù títì kí wọ́n da títì ṣe bí wọ́n gbowó jáde pé àwọn fẹ́ ṣe títì àwọn ni wọ́n ṣe kì í ṣe bàbá Ghost mẹ kì í ṣe ọmọ àwọn tó wà lọ́ndà iná sọ́wọ́ Ghost mẹ ló wà ní ṣe bẹ́ẹ̀ máa gbé lẹ́tà níwájú ẹ̀ ní á dẹ̀ sáìn ẹ̀ fún yín ẹ̀ dẹ̀ lọ gbowó jáde sọ́ọ̀lọ́ tó bàbá yín lọ máa ṣe náà àwọn kan ni wọ́n wà lọ́ndà ẹ́ẹ̀dì tí wọ́n ẹ́ẹ̀dì bẹ̀ yẹn àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe náà tí wọ́n ṣe náà fún wa àwọn tí wọ́n wà lọ́ndà omi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ni àwọn akàn máa wá wọn a máa promise ni because wọ́n bá lọ síbẹ̀ tó bá tókè wọ́n ti ṣe tán ní sí wọ́n á gbé díẹ̀ wọ́n á lọ gbé fún ìyẹn l'Àbújá ìyẹn òrì kúkú ní ma ṣe èèyàn ìlú mélòó ló fẹ́ watch lójúmọ́ èèyàn mélòó ló fẹ́ watch lójúmọ́ ṣùgbọ́n blame tèmi fún ni wípé kò kì í ṣe òun ló wà níbẹ̀ àwọn tó dẹ̀ ti ń ṣe tipẹ́tipẹ́ ẹlẹ́tàn ni wọ́n torí pé wọ́n kàn ń gba owó ni kódà gbogbo fọ́ọ̀tì kò kì í sí lọ́wọ́ president nígbà míì
40 kò kí sí lọ́wọ́ president máa buwọ́lùwé ni ọwọ́ bá bá fẹ́ mú yẹn nísìn ọwọ́ ọba ni ṣé ìlú kọ̀ọ̀kan ò gbowó ni àwọn ọba ìlú kọ̀ọ̀kan dà sáwọn náà ò gbowó ni kí ni tí wọ́n ṣe mo sọ fún ilé ìmọ̀ ìgbà pé olóyè ló máa jáde lọ sí ìgboro ohun tí iṣẹ́ kí ni olóyè ń ṣe iṣẹ́ kí ni àwọn olóyè ń ṣe láàfin iṣẹ́ tí wọ́n ní pé láti lọ sí ìgboro ọ̀tún ọba ní òsì ọba láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ìyálọ́jà ni wọ́n wà lọ́ndà àárín ọjà ìyálọ́jà la máa wá fún oúnjẹ ni mo ṣe máa ń fa ìyálọ́jà wá ń gbà mí oúnjẹ wọn ìyálọ́jà là á wà bí léèrè tó lóun ló yẹ kó òun ló lọ sọ aṣojú yín lókè lọ́hùn òun ló yẹ kó sọ fún kódà tó bá ní wọn ní kó oúnjẹ wọlé ìyálọ́jà ló yẹ kó sọ fún pé ó dẹ má kó oúnjẹ wọlé àwa náà máa ní àwọn tiwa tá ń gbìn ń táwa náà ń gbìn àwọn gómìnà yín ni wọ́n wà lọ́ndà pé kan tún wá sí alámòjútó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ṣe gbogbo nǹkan gbogbo wọn kó jẹ ni gbogbo fọ́ọ̀tì yẹn kì í sórí orí bàbá Gosime nìkan ló máa wà bó tilẹ̀ jẹ́ pé ńgbà tó náà ti ń gbọ́ tó ti ń gbọ́ tó ti ń rí yẹn torí pé òun gangan wọ́n ní mission lórí ọ̀rọ̀ ilẹ̀ wa kò kì í ṣe wípé bóyá kankan òun kanlẹ̀ ní mission ni torí pé àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí wọn ò ní fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n ti bá àwọn gómìnà kan ṣe irú Jagabandit yẹn wọ́n ti wà pẹ̀lú Jagaban àwọn náà jọ ń róòlù wọ́n ti sọ fún yín láìmọye fídíò tí mo ti play bí wọ́n láwọn máa make sure pé gbogbo àlùmọ́nì yín tẹ́ ẹ níyẹn o ẹ̀ ní lè lò fúnra yín gbogbo owó tẹ́ ẹ ní gbogbo resources yín yẹn o àwọn máa make sure pé àwọn plant àwọn agent sínú igbó tí ò ní lè jẹ́ kẹ́ ẹ rí nǹkan yẹn lò fúnra yín torí pé nǹkan tẹ́ ẹ níyẹn o àwọn nídìí ẹ̀ so ẹ ní láti kú torí pé ẹ wà poorest they are useless they are poor let them die àwọn tó wà lọ́ndà yín nìyẹn wọn ní so táàbà wa máa fún ilé pè lèmi ṣe máa ranjú mọ́ gómìnà àwọn táyé wà ní Èkó Kẹ́hìndé rẹ̀ ní Mákindé wà ní Ìbàdàn Ìdòwú wọn ní Òbúkọ títí Ògùn state èyí tó wà ní Èkìtì state ní Àlàbá onírun gbọ̀ntáṣẹ́rẹ́ yìí ni mo ti yọ Akérédolú tó rọ́ ọmọ dáadáa lò òun ti àṣẹ rálì dáadáa ó sì normal fún wa kódèsì tó tún fún wọn gan bẹ̀ yẹn gan ó tún gbá ski olóhùn ò lè lẹ́nì kankan dúró kíkálukú mọ́ ṣe tiẹ̀ ṣùgbọ́n èyí tó wà ní Ògùn state yẹn ìyẹ́ olórí bí orí egbére òyún tiẹ̀ kó làlábà nù wọn ó lè bí ṣe máa ń fún wọn lẹ́gbà tí ìbákan ti mú pé eléyìí ò kì í ṣe bàbá Gosime eléyìí ò kì í ṣe Gosime torí kò possible kéèyàn níyàwó kíyàwó relocate lọ sí Dubai látọdún yìí wá kíyàwó relocate lọ sí Dubai kọ́kọ́ sí wà Nàìjíríà first lady kì í sọkọ àwọn ọmọ gan ní kì í ṣe bàbá àwọn ìyàwó ní kì í ṣe ọkọ wọn ti gba yàrá wọn ti gbá sọ̀rọ̀ kí inú ilé máa ń lọ́wọ́ kitchen máa ń lọ́wọ́ ẹ̀sìn sọ pé eléyìí kò kì í ṣòun ń tèmi fi ń bá eléyìí ń fàánù ṣùgbọ́n gbogbo problem ọ̀rọ̀ Nàìjíríà kì í sorí ẹ̀ ládàálé lórí a mú àwọn ọba wa wọ́n ti ta gbogbo lẹ́yìn bẹ́ẹ̀ bá mọ tí àwọn ọba mi ń ṣe ẹ mú òkú ẹ fi sọ pa ọba mi ni àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ nìyẹn kò kì í ṣe pé gbogbo ọ̀rọ̀ tó bá wá ti jáde ẹ̀yin náà wàá gbé wàá máa tú sí ẹ wàá sọra yín di blogger ẹ máa ṣépè lórí prógámù àjìjàngbara ni wá a ní láti ṣépè fún ẹni tá a correct wọn ni kó bá ti sọ pé bóyá ẹ̀yin aláṣeyọrí ni wọ́n fẹ́ wà ẹ̀yin tó pẹ́ ni wọ́n fẹ́ wà ó ní láti bu ẹnikẹ́ni láàrin àwọn méjèèjì peacemaker ní tẹ́ni ọmọ ológun peacemaker lèmi o mi ò ní sí nídìí pé kí n tó máa bá yín rúná sí tó tẹ́mi náà bá ti lè rúná sí tí mo tó dá sí tí mo tún bá yín bú àǹtí yẹn báwo la ṣe fẹ́ gbalẹ̀ Yorùbá sí àǹtí tẹ́ àwọn ọmọ méjèèjì tẹ́ ẹ̀ ń sọ yìí àǹtí Tọ́pẹ́ àti aláṣeyọrí sọmọ Yíbò ni wọ́n ni Yorùbá ni wọ́n wọ́n tẹ́ wá ń kan tara yín wọ́n tẹ́ ń fìyà jẹra yín wọ́n tẹ́ ń dara yín láàmú tẹ́ bá ti rí mistake ara yín ní láti máa twist ẹ ti mọ̀ wípé àwọn nǹkan ti wà lábẹ́ wọn bọ́n ṣe kọ́ọ̀tì ibẹ̀ yẹn gbam láti fi lè dá nǹkan rú ni so that wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ẹ gbé ok ṣé ọ̀tọ̀kọ́lẹ̀ tó compose orin wọ́n tán wá rọ́pù ọmọ tán mọ̀ wípé ó láìkì jù ọmọ yẹn ló láìkì jù ó láìkì ọmọ aláṣeyọrí wọn jọ máa sọ̀rọ̀ dáadáa ọmọ yẹn respect náà dẹ̀ respect ọmọ yẹn ẹni tó kọ kírẹ́tẹ̀ sọ pé Sọlá Allyson ló ń bá wí màmá tó kọ orin yẹn gangan màmá yẹn ló kọ orin kò kì í ṣe ṣèyí kì í ṣe sọ kí ní porúkọ rẹ̀ aláṣeyọrí kọ́ ló kọ orin tá à ń sọ yìí kì í sọ ló kọ màmá kan ló kọ orin yẹn màmá kan ló ti kọ́kọ́ kọ orin yẹn màmá yìí nìsín wọn mọ́ aláṣeyọrí náà ń gbógo màmá yẹn fún bẹ́ẹ̀ dẹ̀ ni màmá yìí ló lórin màmá yìí ló compose orin òun ló kọ jáde but ògo rẹ̀ ò jáde ẹ wá tún wẹni tó tún gba ògo ológo nísìn ọ̀tọ̀lẹ́ni tó yẹ kó lógo ọ̀tọ̀lẹ́ni tá a gbé fún torí pé géèmù ni gbogbo tó wà lẹ̀ so ẹ má fi ọ̀rọ̀ yìí distract ara yín ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ẹ má bá wọn bú àǹtí Tọ́pẹ́
nínú àwọn orin kọ̀ọ̀kan tí àǹtí yẹn ti ṣe ó máa híìlì ẹ, ó máa jó orin ìmísí tó jẹ́ pé ó máa dùn ẹ́ lọ́kàn láìmọye ìgbà. Ni mo fi mọ́ sọ pé gbà tẹ́mi wà ní hospital tí ò sí ẹnì kankan lálábàárò kankan, tí ò sí anybody tó jẹ́ pé ẹ̀mí ikùn mú ọ̀tún mi ó já sí tòsí mi, ikùn mú ọ̀tún tèmi ó já sí tòsí tí mò ń pariwo ní ojoojúmọ́. Tí bá ti lè play orin tí mo kọ́kọ́ play yẹn tí mo fi earpiece sí, orin yẹn ni mo máa ń gbọ́ pẹ̀lú omijé nígbà tí ò sẹ́ni kankan tí mi ò rẹ́ni kankan pè mí mọ́. Màá gbọ́ orin yẹn, ó fún mi ní ìfọ̀kànbalẹ̀. Aṣẹ̀dá o, aṣẹ̀dá mi o, nǹkan tó ga jù nínú gbogbo ọ̀run. Orin ìmísí ó wà nínú ẹ̀. Tí orin gan bá bàjẹ́, màá mọ iye àwọn orin míì tí mo ti gbọ́. Ẹ jẹ́ kí àǹtí Tọ́pẹ́ lu ohùn rẹ̀ nínú orin yẹn. Tí àǹtí yìí bá gbé ohùn rẹ̀, á tún orin yẹn ṣe láàrin yẹn, ohùn títí ẹ̀ máa dùn. I need láti attack anybody. We don't need to be attacking her. Why are you attacking her? No. Ẹ má attacking woman yìí, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀. Kódà tí àṣeyẹ aláṣeyọrí tó bá mú àǹtí Tọ́pẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ fún ọ tó bá wájú torí ẹ̀ pé o fẹ́ kórìíra àǹtí yóò kórìíra ẹ̀. Wàláì, ó tún gbé ẹ débi rí ẹni pẹ̀lú, ó yẹ kó o máa bọ́ títí láéláé ni. Torí orin tí wọ́n kọ yìí, orin tí wọ́n sọ yìí, ìwọ kọ́ ló ní ògo tó gbà. Ìyá yẹn ló yẹ kó gba ògo yẹn torí òun ló kọ. Ṣùgbọ́n torí pé ìwọ kọ, àwọn tó fẹ́ túṣẹ̀ láti fi lè dá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rú, àwọn actress, mo fi sọ fún pé ọ̀rọ̀ tó wà lẹ́ géèmù ní reality show ni. Àwọn actress, àwọn mùsùlùmí, wọ́n kọ́ ti ṣe tiwọn lọ bí àwọn Yankaula. Àwọn actress, wọ́n ti gbé tiwọn lọ. Abẹ́ sílé, àwọn actress ti ṣe tiwọn lọ lọ́dọ̀ Bàbá Ìjẹ̀ṣà. Wọ́n wá tún mú àwọn olórin, ìmí tó ń bọ̀ o. Olórin ló tún kù báyìí, àárín àwọn olórin tó bá jẹ́ ẹ tún rí fújì, àwọn onífújì náà tún máa ṣe tiwọn. Ẹ máa tún wò àwọn olórin fújì, àwọn olórin kìrìsìtẹ́nì lélẹ́yìí. Nígbà bá tún wá ṣẹlẹ̀ ẹ tún wá rí pásítọ̀, àwọn pásítọ̀ náà tún máa ṣe tiwọn. Gbogbo strategies wọn ni mò ń sọ fún yín. Sọ́ra àwọn olóṣèlú ìwọ̀n ja wèrè gan. Ọlọ́ngbọ́n àwọn tẹ́yìn bá fa ẹlẹ́fẹ́ pín ẹ wọ́n lẹ́nu níbọ̀ báwọn èlé bọ́ fẹ́rẹ̀ mú distract yìí. Ó ní owó làwọn tí ń bá fà yìí, àwọn tó lè máa gbowó fún yàn tó ń gbowó jáde níjó tẹ̀yìn ṣe lálẹ́ ní àwọn ṣe lálẹ́ àwọn náà lérò tó pọ̀, àwọn òmò owó náà fi lọ ra rálì tiwọn, owó náà fi lọ ra protest tiwọn, wọ́n 1,000 naira náà fi lọ ra protest. Nígbà bá wá sí torí 1,000 naira àti fẹ́ẹ̀sì kan tí mo lu ẹ̀mí mi jáde, wọ́n ní nǹkan kan. Àwa làwa dúró tán Yorùbá nation, ẹ dúró tán lórí ọwọ́ yín no matter what. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀, kò sí bó ṣe lè le tó, ẹ má mi ọkàn, ẹ má distract lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Wọ́n sì ń bọ̀ wọ́n máa gbé wá, olórin ti kọjá lọ báyìí nísìn àbí àwọn actress ti lọ, ẹ wo bó actress náà ti gbàgbóró. Bàbá Ìjẹ̀ṣà ó kíní ó ti lọlẹ̀ báyìí. Àwọn tó yẹ ayé máa pò ó tó yẹ ó kíní wọ́n tún rí i pé ààrí ti tó yín rò, wọ́n tún ti sọ fún wa wò pé kí la tó lè ṣe o. Àti tó jẹ́ ká lo Tọ́pẹ́, jẹ́ ká lo ọmọ yìí, wọ́n láìkì ara wọn n tó ṣe yìí. Àwọn náà tún máa arrange ibi táǹtì yẹn máa wà. Àwọn náà máa arrange ibi táǹtì yẹn ti lọ play njọ yẹn. Kódà pásítọ̀ tẹ́ pé ní pásítọ̀ kíní kò òjò tó wà láàrin wọn, òun náà ní àjọlẹ̀ máa gbé géèmù ni. Ṣé pásítọ̀ tẹ́ ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rí inú mọ́tò ní òjò kò tí ó máa ṣe cháàtó nínú mọ́tò. Wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rí. Èèyàn dẹ̀ ń kú lọ́sàn-án, èèyàn ń kú lóru. Pásítọ̀ tá ń pè ní pásítọ̀ Táíwò yìí kò ẹ́ bà láyé sọ̀rọ̀ rí. Kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, kò tiẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà rí. Kò tiẹ̀ mention wọn kó má ti sọ̀rọ̀ lórí Yorùbá, kò sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà pé ikú ì ti pọ̀jù. Wọ́n sọ kankan. Wọ́n sọ lórí ọ̀rọ̀ ẹ̀ rárá, wọ́n sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà yẹn, wọ́n ti sọ bí kú ṣe ń pànìyàn tó, àfi cháàtó àdúrà ní nínú mọ́tò. Bẹ́ẹ̀ bá jí lóru máa ní kí ló dé? Ṣé Jésù Ọlọ́run rorò tó báyìí ni? Ọlọ́run òróró tó yìí, ìdájí ẹ bá wọn, àárọ̀ kùtù ẹ bá wọn, àárọ̀ báyìí gidi tẹ́ bá jí báyìí, ẹ ti máa ráwọn ọmọ wọn tí wọ́n máa kọ́ ní kí ló ṣẹlẹ̀ gangan. Bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí 4,000 tí ó máa fi wọn. Màmá máa pé àwọn èèyàn mi ń ṣègbè, ẹ wo bó ṣe ń fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ. Ẹ̀dẹ̀ ń kú nílé, àwọn ẹ̀yin kú tẹ̀ ń kú yìí, àwọn ènìyàn tẹ̀yìn sọ yìí, wọn ever mention fún ìjọba pé kí ìjọba stop láti máa pa yín. Wọn sọ fún ìjọba pé kí ìjọba stop láti máa pa yín dànù. Wọn ẹ̀dẹ̀ tún lọ fún wọn ní owó yín, ẹ̀ ń dá owó fún wọn. Ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ dandan ní kó kanta àti Tọ́pẹ́ ẹ̀, wọ́n jọ ń gbá géèmù ni. Wọ́n jọ ń gbá géèmù ni, so ẹ má blame àwọn méjèèjì o. Bẹ́ẹ̀ bá lè dààmú ara yín, wà láàárín yín ni.
ẹ fi promote àti Tọ́pẹ́ sí ni bẹ́ẹ̀ dẹ̀ lẹ́tún máa promote ọmọ ti bí lọ bó ṣe jẹ́ ẹ máa promote wọn ni yóò dára fún yín ọmọ Bánálé Adébáyọ̀ yóò ẹ máa promote wọn ni so kẹ́nìkẹ́ni má ṣe dára yín láàmú lórí nǹkan kan tí ò bá nítumọ̀ ọ̀rọ̀ tí ò bá tọ́ ẹ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ti dojúrú ọ̀rọ̀ Nàìjíríà ti dojúrú ẹ wo ẹni tó pààrọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ wo gé bọ̀bọ̀ kan ó ní wọ́n tan òun àti girlfriend rẹ̀ wọ́n jọ wálé wọ́n wá tàn wá nulẹ̀ ó sílé bọ́n ṣe tàn wá sínú ilé gbìyànjú gbé wálé ó gbé wá sílé títí ẹ̀ wọ́n dẹ̀ mọ́ ọmọ yẹn ó bá a sùn tán ó dẹ̀ dú tẹ́ bá rí bí wọ́n ṣe kun ọmọ yìí kò ṣeé fi hàn níta wọ́n kun apá ẹ̀ lọ́tọ̀ wọ́n kun ẹsẹ̀ ẹ̀ lọ́tọ̀ wọ́n kun orí ẹ̀ lọ́tọ̀ wọ́n kun ọrùn ẹ̀ lọ́tọ̀ wọ́n yọ ìfun ẹ̀ lọ́tọ̀ wọ́n ti yọ orí rẹ̀ lọ ní orílẹ̀-èdè wa yìí ṣe bọ́mọ Yorùbá náà ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ láìtì àwọn èèyàn ẹlẹ́gẹ́ bloggers kẹ́ ẹ tiẹ̀ wá gbé kẹ́ ẹ kọ update síta kẹ́yìn náà ti fi update yín kẹ́ ẹ fi sọ̀rọ̀ sí ìjọba ṣe kankan nínú ẹ̀ kẹ́ ẹ fi update yín àwọn átíkù tẹ́ ẹ máa kọ kẹ́ ẹ fi sọ̀rọ̀ ó dùn mí wípé punch paper ó rí ikú tó ń pa ènìyàn kiri kò lè gbé ṣùgbọ́n punch lè máa gbá àǹtí Tọ́pẹ́ àti onídùúró gbogbo wọn ń gbé punch wọn ń gbé channel ojú gbà mí ti fún yín nígbà tí ikú ń wọlé tọ̀ yín sọ lórí ikú o so àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ mo ti wá rí nísì pé ọ̀pọ̀lọpọ̀ yín ṣáà ń wá fame ń wá nǹkan tẹ́ máa fi keep page yín tó jẹ́ pé àwọn èrò fi máa wọ́ èrò concept èrò máa wọ́ mi post anyhow things orí Facebook mi ohun tí bá ti kódà kó jẹ́ nǹkan tí máa fi review kò kàn mí mi ò ní post ẹ̀ mi ní post ẹ̀ ẹ̀yin náà sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà náà tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀sọ̀ sórí ọ̀rọ̀ Yorùbá ẹ bú ìjọba yín ẹ bá ìjọba yín sọ̀rọ̀ ẹ bá wọn gómìnà yín sọ̀rọ̀ ẹ bá wọn ọba ìlú yín sọ̀rọ̀ wọ́n ń pa ènìyàn ní agbègbè yín jù àwọn tí wọ́n ń pa lójoojúmọ́ kò sí nǹkan kan lè lọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá mo gbọ́ nígbà tí wọ́n náà ṣe rálì kan ní UK wọ́n ní àìmọye àwọn màmá tó jẹ́ pé wọ́n gbé kẹ̀kẹ́ wá sí ibẹ̀ yẹn ọ̀pá ní àwọn ìyá míì tẹ̀ wá síbi rálì ṣé ẹ fẹ́ pa àwọn èèyàn lápasáyé ni ṣé ẹ fẹ́ pa àwọn ènìyàn ní àpasáyé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi ní òkè òkun náà ti wà depressed wọ́n ti wà frustrated àwọn míì wà lọ́ndà medicated àwọn the medication tó jẹ́ wípé wọ́n ń gba oògùn lójoojúmọ́ àwọn míì ò lè rìn mọ́ pẹ̀lú ìrònú àti hypertension tó wà lára wọn lórí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yín ṣé ẹ fẹ́ kí àwọn èèyàn kú sí àjò ní kán mọ́ lè wálé mọ́ ẹ fẹ́ máa gbowó lọ́wọ́ kẹ́ máa lọ pẹ́ ṣe charity ẹ̀ ń ṣe gbá káwọn èèyàn máa dá owó jọ fún yín ẹ̀ẹ́dẹ̀ gbàdúrà bí orílẹ̀-èdè yóò ṣe nítumọ̀ bí ó ṣe ní òmìnira ṣùgbọ́n ọmọ Yorùbá tó wà bẹ̀rẹ̀ lẹ tó ń gbowó lọ́wọ́ wọn lókè òkun owó tán rí wọ́n tún sànú wọn tó fi ránṣẹ́ sí nínú ilé ẹ̀ẹ́dẹ̀ nírò náà sọ pé bóyá kẹ́yìn náà dìde kẹ́ jìjàngbara ẹ̀ẹ́dẹ̀ nísọ̀ lórí ẹ̀ẹ́dẹ̀ máa gbowó lọ́wọ́ wọn torí pé wọ́n láàánú yín lójú tán bá tún wá jáde ẹ̀ tó máa attack everybody gbogbo nǹkan tó yẹ ká wà distract ẹ má wà distract lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹgbẹ́ má wà distract àti tó pé ò jẹ̀bi as a sister ẹgbẹ́ ẹ̀ ni kò yẹ kó mọ̀ sọ pé ẹ wò ó kíní kan wà lára ẹ̀yìn yẹn ẹ jẹ́ kí n sọ fún yín kí ni tó wà lára yín ohun tó wà lára yín ni pé àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ wípé kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a lè sọ ní inú ilé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé tí àlì lè parí ẹ̀ nínú ilé ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ tó jẹ́ pé a ti parí a ti sọ bọ́tẹ́nì yìí dúró nídúró pé òun ò gbà òun ò gbọ́ ẹnìkan kò lè sọ̀rọ̀ sóhun ó gapá síbẹ̀ èèyàn mélòó ń la máa pè aláàgbà nísìn à ń gbọ́ pé wọ́n sọ pé ká má dáwó mọ́tò mọ́ ká má fún wa lówó mọ́ bó tilẹ̀ pé àwọn ìyá alálùbáríkà kan náà ti ń bá wa san bóyá pé wọ́n ń bá wa san wọ́n ní ká má dáwó fún wa ẹ̀yin kan ò dá nítorí owó tẹ́ ẹ ti san sẹ́yìn trust wa ẹni bò la kówó sí ẹni tá a dẹ̀ kówó fún à ń fà á lásọ pé kó wá jẹ́jọ́ mọ́tò tó lóun rà kò tí ì káyé mọ́tò tó lóun rà torí pé mọ́tò tó yẹ kó rà kọ́ ló rà mọ́tò yẹn tó yẹ kó rà kọ́ ló rà yẹn eléyìí tó tún wá lóun rà dákúdájí ni ó ń takú ni kò tún gbé sílẹ̀ gan bó tún ṣe ń takú yàn òun ló ń lò nǹkan rẹ̀ fúnra rẹ̀ kò tún gbé sílẹ̀ fáwọn míì tó máa lò adẹ̀ ń kanta yàtọ̀ àwọn owó mi tí wọ́n náà ń wọlé sínú àkáǹtì ẹ̀ kó sọ kò gbọ́ ó wá ń da àárín gbogbo àwọn ènìyàn rú kò sí rẹ́pọ̀ èdè àìyedè lójoojúmọ́
ok táwa bá parí ẹ̀ nínú ilé ṣé tá bá ti wá parí ẹ̀ tán nínú ilé gbàtà aláàparí ẹ̀ta aláàfẹ́ sọ̀rọ̀ lé lórí a ní ká dá pé àdé sọ̀rọ̀ mọ́ abọ́ta ń gbowó mọ́tò ẹ̀yìn ìkan náà lẹ́tọ́ ń kan ta wa pé àgbọ̀dọ̀ dáwó fún wa o pé ṣe bá ti gbowó mọ́tò tẹ́lẹ̀ ṣe rí pé kà níyín ṣe rí pé ìkà níyín aláàní sọ̀rọ̀ pé ká gbàgbé ẹ̀ kọ́mọ̀dé pé à ń gbẹ̀sìn ara wa wá síta gbàtà àdè wá nídìí nǹkan yìí à ní ìrànlọ́wọ́ tá a lè fi ṣe èmi ò lè rà àwọn èèyàn mi tó kù náà ò lè rà á wò pé ká béèrè owó lọ́wọ́ yín ẹ sọ̀rọ̀ ẹ ṣe nǹkan kan àwa déta bá béèrè owó ẹ lówó kí la ń béèrè ẹ tún ti jáde fún ẹ ti gbé blọ́gà jáde fún ẹ pé ó lè ní wà ń kówó jẹ báwo la ṣe wá ní pariwo á pariwo so ìyẹn tí wọ́n mì pé kì í ṣe ọ̀rọ̀ inú ilé ọ̀rọ̀ ìta nìyẹn ọ̀rọ̀ ìta ni kì í ṣe ọ̀rọ̀ inú ilé so tá a bá sọ níta ká a ṣàlàyé ẹ̀ fún ẹ̀yin èèyàn kẹ́ ẹ lè mọ ibi tí owó lọ ìdí tá a fi wádìí pé à ń bẹ̀bẹ̀ fún owó míì ń lélẹ̀ ṣùgbọ́n máa ní you don't need to come out you supposed to drain inside ẹ máa sọ nonsense lẹ́mọ̀ sọ̀rọ̀ ìtàtìtàtì lẹ́nu ẹ máa pàṣẹ kí àwọn ènìyàn tó lè jáde wọ́n mọ ń tán rí kan tó jáde gbogbo ọ̀rọ̀ kan lèyàn ó mọ̀ sọ nínú ilé àwọn ọ̀rọ̀ míì wà nínú ilé tó jẹ́ pé àní lè sọ àwọn míì wà á lè sọ ókè àìmọye ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa sọ pé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin mi àti Ìyèdára talk show àìmọye ọ̀pọ̀ ènìyàn níjọ́ tọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ó jáde lórí gbẹ̀dú ó rẹ̀ pé ó bọ́ sí ọjọ́ birthday ẹ̀njọ́ yẹn sísítà mi má bínú sọ́rí ọ̀tọ́rí pé ló ń bí mi ò dáhùn bẹ́ẹ̀ ni tínú bá everybody ká àwọn tó súnmọ́ mi tínú bá bí mi lọ́wọ́ tó bá bẹ̀ mí mi ò ní dáhùn lásìkò ó di tó tínú mi bá yọ sí ẹ tínú mi bá yọ sí ẹ fúnra mi ní ìwà fún ẹ ní ìwà fúnra mi ọ̀ tínú mi ò bá yẹ wọlé kí bá mi sọ̀kalẹ̀ látọ̀run mi ò ní dáhùn torí màá ríra mi pé mi ò jẹ̀bi ntí ìbádẹ́ fi lè jẹ̀bi èèyàn tí ìjẹ̀bi èèyàn tí ènìyàn bá wá ta àtàkì mi tí mo rí pé àtàkì yẹn pọ̀ tó tún ní support mi ò tún ní tí wọ́n dẹ̀ understand mi pé mi ò jẹ̀bi má jẹ́ kí n tọ́ mi ò ní gbẹ́ẹ̀bẹ̀ ń táìmù yẹn ó dijọ́ tó bá tó tú nínú mi tó bá ti tú nínú mi èmi fúnra mi ní ìwà àìmọye èèyàn tó pè mí kódà níjọ́ yẹn bàbá Èkìtì pé ẹ fi mí lẹ̀ mi ò gbà Ìyèrèlú pè mí mo ní no mi ò gbà ẹ fi mí lẹ̀ ẹ má parí nǹkan kan mi ò gbà lé wúmà yìí kanlẹ̀ dídé ó kórìíra mi ó yẹ tì mí ni mi ò ṣe kankan fún wúmà yìí kí ló fẹ́ mi ò ẹ má parí kankan mi ò àìmọye èèyàn tó ti wá bẹ̀rẹ̀ làwọn ìyá kan náà màmá kan mi ìrántí orúkọ wọn mọ́ bí Kúnyìn Alájà wọ́n wá wọ́n pè bàbá Gbẹ̀dú nígbà míì mo sọ́nù wọn rẹ̀ no sẹ́ àní mi ò gbà lẹ́ni yóò ní gbọ́ ni sẹ́ mọ́ ẹni yóò gbà ní sẹ́ tó bá ṣẹlẹ̀ ní kó sọ fún mi èmi ò gbọ́ ni ìyìn nígbà mo ní torí pé ló ń bí mi lọ́wọ́ tó pé mi ò ṣe kankan because ẹni yìí tún máa repeat ẹ̀ ó tún máa repeat ẹ̀ mo ní sẹ́ni sọ fún pé kó má repeat tó ṣe mọ́ mi ò bá jà mi ò ṣẹ́ náà so irú àwọn nǹkan yẹn èmi ò àwọn ọ̀rọ̀ tá a lè parí nínú ilé ni ṣùgbọ́n torí pé mọ̀mọ́ kó tún máa tún jáde síta again ọ̀rọ̀ yẹn tó máa jáde lèmi náà fi wá ní mi ò gbà kínkálùkù kúkú dúró lọ́wọ́ ẹ̀ ń gbọ́dọ̀ ẹ̀ tún sú mi ṣe débi fúnra mi mo lọ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ èmi mo kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ náà torí pé mo gbádùn àwọn ọ̀rọ̀ ọjọ́ náà ó wà pa mí lẹ́rìn ọ̀rọ̀ yẹn pa mí lẹ́rìn mo kàn já wọlé ni ọ̀rọ̀ yẹn pa mí lẹ́rìn ni ká má parọ́ torí pé ká má pọ̀rọ̀ ká má jalè sọ bí mo ṣe wà ẹ̀mí ìbẹ́yànjà mo mísì ẹ̀ gan ni torí ọjọ́ bíi 2 sí 3 tí òfin ṣe tó yẹn mo mísì ẹ̀ gan ọlọ́ngbọ̀n mo máa ń lọ wo péjì rẹ̀ ni pé ṣé kò tún ní jáde ni ṣùgbọ́n ní ilé ìsọfẹ́ nìkankan ṣé kò ní jáde lónìí ni kò mà tún jáde ṣé ọ̀rọ̀ Yorùbá ẹ̀ wá ń lọ báwọn ni kọ́rọ̀ Yorùbá má lọ bẹ́ẹ̀ ṣé àwa ní sọ̀rọ̀ ni inú wa tún bí mi sùn pé ìtorí ẹ̀ mo ṣe ń kanra mẹ́rin tó kan lè jẹ̀bi gangan ẹ̀ rí i pé ìkanra yẹn ń bá mi dé mo ń tẹnu mọ́ burúkú ìwọ yìí mo mọ̀ pé wọ́n ló máa wà nídìí wàhálà ìwọ ni ìwọ ló ń dá wàhálà ìwọ gangan ló fà ìwọ yìí mi ò ní gbà fún ẹsẹ̀ lórí ọ̀rọ̀ pé ọ̀ọ́dà yí àwọn èèyàn rú tí àwọn èèyàn dẹ̀ ń kú ọwọ́ stop àwọn tó ń jìjà tó ń pariwo kiri tó ń jìjà tó ọwọ́ náà ìwọ lọ́yọ̀ mi jìgá mo wá fi stein jáde jọ́ kejì mo jáde jọ́ kẹta a ṣe lé ni o a mọ̀ sọ̀rọ̀ yìí lọ ni o torí àwọn ìyá kan wà tá a bá sọ mọ́ wọn ò mọ̀ bínú o tá a bá la stop bẹ́ẹ̀ àwọn ìyá yẹn ò mọ̀ bínú àwọn ìyá tá à ń sọ ìwọ̀n ò ronú torí pé gbọ́kan ló ṣẹlẹ̀ sẹ́mi nígbà tẹ́mi náà lémi náà ṣe mọ́ ìyá yẹn dì mí sínú ìgbà tá a ṣe zoom meeting yẹn ni mo fi ẹ́ sínú ó lé nílò ọ̀dùn kan ṣẹ̀ṣẹ̀ túngbà tó ń rí mi tí mo jáde pàdé ní káwá ní mi jáde nǹkan àgbàlagbà bẹ́ẹ̀ yà fi mí sínú màá wá ní nǹkan kan ṣẹlẹ̀ sí mi nímọ̀ pé mo ti ṣe àwọn orí kan ìdínú ó lè jáde níjọ́ bí mo ti gbọ́ pé jáde báyìí mo lọ bẹ̀ ni mo wá farabalẹ̀ tẹnu ní ẹ̀gbà inú mi wá ń dùn mo wá rẹ́rìn mo ti sọ̀rọ̀ yẹn báyìí mo kàn já wọlé ní dùà mo top up mo chop knock mo thump up bẹ́ẹ̀ ó ti tán náà tèmi nù ìyẹn ò mí pé mò ń bá yàn jà mo kàn lè mọ́ bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ ni inú èmi ìgbéyàn sínú ọ̀tí mi ìní bọ́ọ̀sì
tèmi nu ní bẹ́ẹ̀ nìyẹn ṣe ìyẹn ò mí pé mo bá yàjà ṣùgbọ́n tí inú mi bá rú tán tó tú tán bẹ́ẹ̀ nìyẹn bá farabalẹ̀ tó bá mọ̀ tó bá súnmọ́ mi á mọ̀ pé n téèyàn ń rò nípa mi kọ́ ni n tán sọ nípa tèmi kọ́ ìwọ súnmọ́ èmi gbòòrò èèyàn tèmi jẹ́ ǹjẹ́ ẹni tó ní lára ni mí ǹjẹ́ mo fẹ́ gba ògbó yẹn ǹjẹ́ mo ń lé ipò nígbà tó bá súnmọ́ mi ò ní mọ̀ pé mo ò lépò pé mo kàn ń dá tèmi fírílì ni ṣùgbọ́n tó bá mọ̀ tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi wàá mọ̀ wípé eléyìí ó yàtọ̀ èmi mò ń ṣẹ̀ ǹtí kálukú rò nìyẹn ẹ jẹ́ ká fún oníkálukú lẹ̀ kọ́nà kó sọ̀rọ̀ lẹ́ẹ̀mọ ìgbà mo ní àṣàgbélébù ẹ jẹ́ kí n gbà bẹ́ẹ̀ kò sí kírú ẹ̀ mọ́ máa ṣẹlẹ̀ torí ibi tá à ń lọ yìí ni ibi tá à ń lọ yìí ni tá bá ní ká máa bára wa jẹ àwọn orú ọ̀rọ̀ yẹn mo ti rí pé a lè parí ẹ̀ torí wọn ní sórí tá a bá ní àwọn àgbàlagbà kan jókòó wọn tó ń parí ẹ̀ mo mọ̀ pé àwọn àgbàlagbà yìí wọ́n ń kalẹ̀ kórìíra èmi ni wọ́n nílò sọ̀pọ́tà nínú àwọn gúrùpù wọn hate mi bàjẹ́ torí kan lèmi ti dẹ èmi ti fáìsì fẹ́ sábọ́ọ̀dù rí ẹ̀kíní kan èmi gbẹ́nu sọ̀rọ̀ wọ́n kórìíra tèmi gidi gan sọ mo dẹ̀ mọ̀ pé wọn ò ní support mi èmi náà dẹ̀ nígbà kan dá sí ọ̀rọ̀ tí ó kàn kán dá sí torí bí wọ́n bá sọ̀rọ̀ tí ó dá sí máa bú ẹlòmíràn máa jáde kó bẹ́ẹ̀ fún wọn ni bó ṣe jẹ́ nù. so wá sọ fún mi àwọn ọ̀rọ̀ míì wà nìyẹn irú àwọn ọ̀rọ̀ àti Tọ́pẹ́ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lórí wa ọ̀rọ̀ àti Tọ́pẹ́ yàtọ̀ gédégédé ó ń ṣe ìwàásù ní preach ló ń preach lọ́wọ́ ó lè fi sọ̀rọ̀ sọ ṣùgbọ́n bá àǹtí mi ṣe gbé e lẹ̀ nígbà míì àgbà ò kọ́gbọ́n nígbà míì gbogbo ọ̀rọ̀ kọ́ léèyàn máa ń mọ àgbékalẹ̀ rẹ̀ tó bá fẹ́ gbé kalẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ yẹn kò yẹ ká fọ Ọlọ́run ṣe onídùúró wa bó bá fẹ́ sọ pé Ọlọ́run kì í ṣe onídùúró ẹ̀yin èèyàn mi tá a bá tẹ̀ fẹ́ pè lónídùúró ẹ jẹ́ ká fi orúkọ mi tó tóbi qualify rẹ̀ ká má máa pè ní gàrántọ̀ torí gàrántọ̀ náà padà tó bá padà da gàrántọ̀ létà tó bá da gàrántọ̀ tó pé o lè padà lówó kó olókìkí tán kí owó yẹn wá gùn ọ́ kí gbéraga dé sí ẹ sí Ọlọ́run kó má mọ Ọlọ́run mọ́ Ọlọ́run tó ń gba àdúrà lọ́sàn-án àtòrò ẹ̀mẹ́ta lójúmọ́ tẹ́lẹ̀ o ò ní gbà mọ́ ó di pé kò gbà lẹ́ẹ̀kan bó bá ṣe pé o ò ní gbà mọ́ ìwùwàsí tó pé owó ti dé ìgbésí ayé ìmúra rẹ ó ti yàtọ̀ o ò ní rí tọlọ́run mọ́ o ò ní mọ bó ṣe ń ṣe mọ́ so Ọlọ́run dẹ̀ ní abiyẹ́ owú ni Ọlọ́run owú ni tí ń bẹ̀ẹ̀ sí bàbá wò lára ọmọ Ọlọ́run dẹ̀ máa ń jẹ́lọ́sì gan ṣùgbọ́n wá fi ẹ́ sílẹ̀ ní táìmù yẹn bọ̀ tó bá wá dé wípé Ọlọ́run ni tó wò wípé kò sí nǹkan kan bẹ́ẹ̀ Ọlọ́run ò ní fi bẹ́ẹ̀ ó mọ̀ wípé gàrántọ̀ tó o bá ṣe gàrántọ̀ ò ní trust ẹ mọ́ láyé bẹ́ẹ̀ ni tí mo bá gbé ẹ gòkè tó wá gòkè yẹn tán tí mo rí páyé ti mọ̀ ẹ́ tán tó wá tún tákù mi tó o dà mí n tó ń ṣe fún mi tó o bá mi ṣe n tá a jọ ṣe tá a jọ ṣe mọ́ tó jẹ́ pé o tún wá ń bà mí jẹ́ níta fún àwọn tó tún nífẹ̀ẹ́ mi tó ń sọ̀rọ̀ mi lẹ́yìn tó ń ṣe nǹkan tí ò dáa fún mi ò ní trust ẹ mọ́ o ti gbàgbé ìgbà tẹ́mi dúró fún ẹ o ti gbàgbé ìgbà tẹ́mi fi ẹ̀mí mi lélẹ̀ fún ẹ ìgbà tẹ́mi dúró fún ẹ as a guarantor tí mo dúró fún ẹ nígbà tó wà nínú ìṣòro tí ò sẹ́ni kankan fún ẹ èmi tí mo dúró sí ẹ ní o wá dalẹ̀ mi o wá lọ mi ì ní ever láyé tún trust ẹ mọ́ torí pé tó bá tiẹ̀ wá padà ṣe sọ́ọ̀rì létà bóyá nígbà táwọn àjálù kan bá bẹ́ẹ̀ tán wá ní kó lọ bẹ ẹni tó ṣe tí ọba tẹ̀sí sọ́rọ̀ yìí máa sọ pé mo ti tán nínú mi ni bọ̀ mi ì ní bẹ́ẹ̀ ṣe mọ́ ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ tó o bá ṣe Ọlọ́run wá tó padà wá tó bá padà lọ sọ́wọ́ Ọlọ́run ti forgive ẹ nìyẹn so olúfin ní pé kẹ́ ẹ má pè ní gàrántọ̀ ẹ jẹ́ ká forúkọ mi qualify rẹ̀ kò sọ pé orin tẹ́ ẹ kọ ò dáa ẹ̀yin èèyàn mi gbogbo èyí tẹ́ ń bínú wúmà yìí ò lórí tẹ́ ẹ kọ ò dáa kò la ọ̀rọ̀ yẹn délẹ̀ torí ẹ̀jẹ̀ kò là délẹ̀ tán ẹ̀ sí lé wọn lè là délẹ̀ tán wọn sọ pé kò ṣe lára kò sí nǹkan tó wà nínú lára gbogbo nǹkan kọ́ léèyàn fi máa ń ṣe lára èèyàn lè correct èèyàn ìyá Bọ́lá rẹ ẹ dá wípé màmá yẹn pé ṣé kẹ́ ẹ lọ gbé fọ́tò ọmọ rẹ pé ọmọ rẹ gángan ọmọ ìyá ẹ ló ẹ lè mọ ohun tí ìyá yẹn ń dojúkọ nínú ilé ẹ̀yin tẹ́yin náà bímọ ẹ̀yin náà wò tẹ́ bá bímọ táwọn ọmọ yín bá ń wà tó dáa ẹ ti pariwo ọmọ ẹlòmíín mú gbó ọmọ ẹlòmíín ṣaṣẹ́wó ọmọ ẹlòmíín ṣe nǹkan tí ò tọ́ tí ó ti gbọ́ gbogbo ọ̀nà àbáyọ fún ẹ dẹ̀ mọ̀ wípé àtùpàrẹ́ kò kì í rí iná rí di ara rẹ̀ àwọn tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run báyìí wọ́n máa ń ní àléébù àwọn ọmọ wọn máa ń rí ìdojúkọ torí pé àwọn ìyá yìí wọ́n máa ń rí àwọn ìdojúkọ kan bí k'Ọlọ́run fi ọmọ ṣàdánwò fún wọn bí kí wọ́n káwọn ayé fi ọmọ ṣàdánwò fún wọn kán fi àwọn ènìyàn tó jẹ́ pé òun gangan fúnra rẹ̀ kò ní lè rí ìdí ara rẹ̀ wọ́n lọ́mọ rẹ̀ bóra bọ́ ẹ mọ̀ gan nínú ara rẹ̀ pé bóyá ọmọ rẹ̀ gan ó ń ta sọ́mọ rẹ̀ ń bẹ̀ yẹn bọ́mọ rẹ̀ gan ló mọ̀mọ́ fi ń bá wí gbogbo tó ti fi bú ọmọ rẹ̀ ta ló tún gbé wá fẹ́ yẹ̀ lómi kẹ́yìn náà tún gbọ́ o ò lè máa ṣaṣẹ́wó o ò lè máa múra báyìí o ò lè máa ṣe báyìí o ò lè máa ṣe gbá kó wá ní wípé Ọlọ́run dúró tẹ̀ ó ń tọ́jú rẹ̀ lójoojúmọ́ ní iye ò kì í ṣe nǹkan tán bá ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa fi ọgbọ́n àti ìmọ̀ òye Ọlọ́run ká máa fi gbé ẹlẹ́rara àǹtí Tọ́pẹ́ fúnra rẹ̀ tẹ́ ń sọ yìí
kò náà ń kọrin tí ò nítumọ̀ but tó bá fẹ́ gbé késẹ́ẹ̀tì jáde orin tó nítumọ̀ ni but àwọn orin nígbà tí coronavirus ti bá yí àwọn èèyàn orin tán kọ lórí Facebook nísìn ògóró Jésù ń pa mí yàwúyàwú ìyẹn kọ́ òun náà ń sọ títí ẹ̀ ìdí nìyẹn tó fi sọ fún yín wípé eléyìí pé tó bá yẹ pé yẹn ni kò lórí tẹ́ ń kọ ò dáa ó náà ń kọ tiẹ̀ náà tí orin tí ò dáa wà ń bẹ̀ náà nínú àwọn nǹkan tó kọ ṣùgbọ́n wípé kẹ́ ẹ mọ́ fi onídùúró qualify Ọlọ́run ó ní kẹ́ ẹ fún lórúkọ tó tóbi ẹ lọ tún fídíò yẹn gbọ́délẹ̀ ó ní gàrántọ̀ lè lọ àìmọye tí yéèyàn bá kú bàbá ẹ bá kú èmi ní màá dúró tì ọ́ ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ ó máa dúró fún ẹ tán ni ó wá ní kẹ́ ẹ má wá fi onídùúró yẹn qualify rẹ̀ use another name ẹ má fi onídùúró yẹn qualify rẹ̀ orin yẹn dùn lóòótọ́ ó dẹ̀ ní ìmísí ṣùgbọ́n táǹtì yẹn sọ ni pé ẹ má fi onídùúró yẹn qualify rẹ̀ òun náà ti bá yín kọ́ ó ti bá yín jó sí ṣùgbọ́n gbà tọ́lọ́run tún mínísítà sí tọ́lọ́run mínísítà sí ló tún fi wá rò wípé ọ̀rọ̀ yìí ẹ kì í ṣe Ọlọ́run jù báyìí lọ àǹtí tó pẹ́ tí ẹ̀dẹ̀ ń wò yìí àǹtí náà ti jìyà sẹ́yìn àǹtí ti jẹ orí burúkú ìyà ó sọ fún yín nígbà tó lọ sí Kaduna bí náà ti dé tó mọ tójú ẹ̀ rí níbi tó ti lọ sáfúngbà yẹn ẹ mọrú ìrìn ìgbésí ayé tàǹtí náà ti gbé tó ní ẹnìkan nìbàdàn bóyá fámìlì wọn tó ní wọ́n máa ń na àwọn lójoojúmọ́ ṣe gbogbo ẹ̀ àǹtí náà ti ní ìrísí bí aláṣeyọrí náà tún ṣe ní ìrísí tó ṣe ní ìrírí bẹ́ẹ̀ náà ni àǹtí ní ìrírí so ló fi wá wò pé nígbà tá a bá wá pè onídùúró lè lọ torí pé gbà tẹ́mi dúró pẹ̀lú èèyàn ẹni yẹn sọ fẹ́mi pé òun máa dúró tì mí kò dúró tì mí mọ́ a lè pè ní onídùúró ẹ jẹ́ ká fún Ọlọ́run ní orúkọ mi Ọlọ́run bàǹbà Ọlọ́run rẹ̀bẹ̀tẹ̀ Ọlọ́run rìbìtì Ọlọ́run gàdàngàngàn ẹgbẹ́ga Ọlọ́run rẹ̀bẹ̀tẹ̀ Ọlọ́run gbẹ̀ngbẹ̀ Ọlọ́run rìbìtì Ọlọ́run kànjànkànjàn sílé Ọlọ́run ràbàtà ni Ọlọ́run fẹ̀ǹfẹ̀ Ọlọ́run ràbàtà Ọlọ́run kànjànkànjàn Ọlọ́run nìyẹn kọ̀ọ̀kan wọlé hello bàbá mi mo máa ṣe prógámù. Ìyá mi tẹ́lẹ̀ lógo. Yes kẹ́. Fóònù mi ti fẹ́ kún wa fún nípa sáré wọlé fún program tẹ̀sẹ̀ yẹn ni. Ìyá mi orí yóò lè gbà bọ̀dẹ̀ ìyá mi. Àtọ̀tọ̀ àtòsí ẹ fẹ́ kí gbogbo ẹ̀dá náà ni. Ṣé ẹ ń gbọ́ ìyá mi? Ṣé ní àwọn tí wọ́n kọrin yìí àwọn méjèèjì wọ́n ti ríra wọn. Ṣé ń gẹ̀ẹ́sì mi báyìí ìyá mi? So a ní láti dá sí láti máa dá sọ̀rọ̀ òun pọ̀jù ká fèsì Yorùbá nation táwa fèsì. Ṣé ń gẹ̀ẹ́sì kò sí nǹkan tó wọn pọlitíà yóò dẹ̀ lè ṣe. Àwọn tí ẹ̀dá wà ní àwọn ni wọ́n ń fẹ́ ogbẹ̀ lójú. So kò sí nǹkan tí wọn ò lè ṣe. So àwọn olórin pàṣẹ náà ti jà tó wọn sẹ́yìn àìmọye àwọn prógámù oríṣiríṣi tó ti kó síbẹ̀ pé bóyá kó ti lè attract èèyàn tọ́wọ́n yàn dẹ̀ fi bẹ́ẹ̀ gbà dẹ̀. So àti tí wọ́n yẹn má yẹ ká dá sí i. So àti wàá Tọ́pẹ́ Àlàbí. So àbí tọ́wọ́n náà bá kù sí kọ́ tó bẹ̀ ṣe. Ẹni tí bí náà àti wàá náà tí wọ́n bá sọ̀rọ̀ náà ibi tọ́wọ́n náà bá kù sí kọ́ tó bẹ̀ ṣe. Torí kò sí ẹni tá a máa ṣí díẹ̀ wò tí ò ní ní ìgbẹ́ kínkínní ń dì. Ṣé ẹ gẹ́tì mi sí gbogbo wọn ni àwọn èèyàn wọnú ayé lọ. Àwọn tó súnmọ́ Ọlọ́run súnmọ́ Ọlọ́run. Àwọn tó dẹ̀ ń wọnú ayé lọ náà wọnú ayé lọ. Àwọn mistake tí ìrìn àti wa Tọ́pẹ́ Àlàbí bá rí pọ̀ náà ṣe kọ́ try láti àjọṣe ó lè jẹ́ òun ló bẹ̀ wọ̀n yàn nú. Bẹ́ẹ̀ ni pé láti sọ pé orin pé ẹnì mo sọ ẹ̀mí pé mi náà sọ ní sí pé ìgbékalẹ̀ pé ẹnìkan wá kọ́ ń ló lè fa ọ̀rọ̀ pé kó máa rò pé bí ìlara bọ̀tí tó ń sọ ó ní ìtumọ̀ ó yé. So àwọn náà ni wọ́n lè ní àwọn mistake tó yẹ pé wọ́n náà ti ṣe nípa orin tó wọn náà ti kọ tó yẹ pé ó ń bẹ̀ wọ̀n èèyàn nù gbọ́ opportunity eléyìí. Wọ́n fi judge ẹ̀ wọ́n fi àná ẹ̀ wọ́n fi judge presence ẹ̀ ìdí ni èso pé ká máa ṣe dáadáa láyé yóò dáa fún ọ̀bọ̀dá. Bẹ́ẹ̀ni ìyá mi sọ aṣọ ọmọ pé nísìnyí mi ò lè rí bí pé Tọ́pẹ́ Àlàbí mi ò lè rí bí pé níbọ̀dù gbọ́ nílẹ̀ pé ẹ jẹ́ France wá sí làánà rí fi bí dá sí ètò yìí bẹ́ẹ̀ ló dé máa ṣe rí lọ́dọ̀ wọn ẹlòmíì ó lè ti ṣe ohun kankan nínú àwọn orin ẹ̀ tọ́wọ́n yàn like sàkọ́ náà kọ́ try kọ́ tó bẹ̀rẹ̀ ṣe àgbàlagbà náà lọ́wọ́ náà. Bẹ́ẹ̀ nítorí ọmọ ẹ̀mí nínú wọn ní láti máa kọrin yàwúyàwú jókòó léṣo. Exactly so àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n ti jù bẹ́ẹ̀ lọ sàkọ́ náà kọ́ try kọ́ jọ tó lọ kọ́ ṣe ń di gbogbo àtúndò kọ́ tó bá mọ̀ nǹkan wọn lò bẹ́ẹ̀ so àti wàá tó dẹ̀ bá wí náà wọ́n tún fi gbóògbó tiwọn náà ga sí ni ṣé ẹ gẹ́tì ní gbogbo tiwọn bóyá kílẹ̀ tó bá tún máa ṣe lẹ́yìn eléyìí báyìí bóyá olúmọ̀dùwọ̀ náà tún ní ilé because àwọn èèyàn ti máa retí orí ìtọ́ba tún gbé jáde lẹ́yìn eléyìí but wọn náà bá dẹ̀ máa gbórin òní jáde kọ́ máa fi bẹ́ẹ̀ kankan o kọ́ kọlu ẹ̀mí gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fún ọ lọ láti lè kọ́ ní kọ́ fi kọlu ẹ̀mí kọ́ máa jọ́ọ̀jì pé bóyá tó lọ́wọ́ èèyàn ti sọ̀rọ̀ nípa eléyìí ẹ̀wọ̀n àti torí ẹ̀ fi jọ́ọ̀jì wọn
wọ́n máa fi torí ẹ̀ fi kọ orin fi bá ìyá wa Tọ́pẹ́ Àlàbí wí ìyá Tọ́pẹ́ Àlàbí náà máa kọrin láti fi dá wọn náà padà débi pé ọ̀rọ̀ ìwàhálà máa wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì sọ kí wọ́n kí oníkálukú kó ṣe kí ni kó gbàgbé nǹkan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó oníkálukú bá dẹ̀ mọ̀ kó máa kọ́ nínú orin kó máa ṣàkíyèsí láti lè kọ́ nínú orin gẹ́gẹ́ bí orin tó ní màdámù yẹn kọ èmi ò lè dúró èèyàn gẹ́gẹ́ bí tó yẹ bá wò pé ó lè dúró tọ́lọ́run bá wọnú ẹni yẹn kó lè dúró yàn Ọlọ́run ló ń kọrin fún ó dẹ̀ ní nǹkan tó náà rò lọ́kàn kó tó kọ́ ipò lè dúró òun ni ṣẹ́gẹ̀tì ní sìn ìyá wa Tọ́pẹ́ Àlàbí náà dẹ̀ ní ó máa ní nǹkan tó náà tó rò lọ́kàn tó náà kọ́ náà tó fèsì bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ sí láyé dẹ̀ la wà ẹnìkan máa bẹ́ẹ̀ nìkan wífẹ́ nìkan ṣẹ́gẹ̀tì ní ìyá mi sọ àwọn gbogbo wọn yẹn wọn ò ní ìdẹ̀ mọ́ ẹ má yẹ ká dá sí mọ́ ẹ jẹ́ ká fún wọn lẹ̀ pẹ̀lú tiwọn ẹ jẹ́ ká fèsì Yorùbá nation wa kí Yorùbá nation wa kó máa lọ bẹ́ẹ̀ yẹn lógo Ọlọ́run ò lè fi Yorùbá nation wa Ọlọ́run lè fi dà á láàmú ẹ jẹ́ ká fún wọn lẹ̀ pẹ̀lú tiwọn so àwọn tó bá ń kọrin nínú ẹ̀mí ọ̀nà òkè olú àfà tó ṣe program ní ìjẹta yẹn sìn tó sọ̀rọ̀ oríṣiríṣi àfà tó lè ṣe kíní ní tó àwọn tó máa ń gé ṣòkòtò wọn yẹn kí wọ́n máa ń porúkọ wọn àwọn tẹ̀blíkì yẹn tẹ̀blíkì bàbá yẹn tó kú tó títẹ̀dì rẹ̀ báyìí wọ́n dá sí yẹn àwọn Yorùbá nation wọn rí yẹn sọ bó ṣe sọ̀rọ̀ oríṣiríṣi gbogbo wọn bàbá bẹ́ẹ̀ yẹn wọ́n ti fún wọn lówó wọ́n ti bó ṣe ńlá ní Yorùbá nation tó ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn rí yẹn wọ́n lọ ń dá sí orí àwọn ń pé o lè dúró mi ò bá ṣe oníkì tó lọ́kọ̀ọ́ra pẹ̀lú yẹn. wọ́n tiẹ̀ wá ó tún tiẹ̀ tó fi pé gbogbo wọn gbàgbà wọ́n tún wọ́n fi ń sọ̀rọ̀ sí àwọn èèyàn àwọn nǹkan tí ò ní ìtumọ̀ làwọn èèyàn máa ń pọ́n lé náà máa ń pọ́n dẹ̀bẹ̀ láti sá. àwa Yorùbá já dà yẹn nù Ọlọ́run ọba ló mọ̀ kan olúkálukú ìbẹ̀rẹ̀ máa jó díẹ̀ Ọlọ́run dẹ̀ ló lè dúró tìyàn tiwa tí bàbá wa tó sọ̀rọ̀ àfáà tó sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ò rí sí yẹn kó gbé program yẹn jáde kó wúrọ̀ ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìyá wa Ìṣẹ̀ṣe làgbà tó kọ́ gbé. èmi ò rí fídíò yẹn ni mi rí. tí bá tó bá sẹ́ǹdẹ̀ sí máa sẹ́ǹdẹ̀ tí bá gẹ̀tẹ̀ máa sẹ́ǹdẹ̀ sí tó ìyá wa Ìṣẹ̀ṣe làgbà lọ́ọ̀ṣẹ̀ gbé program yẹn síta lónìí tó ẹ̀yẹ sọ tó ẹ̀yẹ ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ gbogbo wọn sì wọn gbé yẹn wọn sọ̀rọ̀ nípa yẹn ẹ bá bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ ó kàn sọ̀rọ̀ jákujàku. màá ní kó sàṣẹ́ǹdẹ̀ sí mi. tó ẹbí lọ́wọ́ ìyàwó Ìṣẹ̀ṣe ìyàwó ìṣàwọ́ wà lọ́wọ́ wọn sọ̀rọ̀ ń pa yẹn ìlọ́pàá pẹ̀lú pé ẹnìkan tí Ọlọ́run bá dúró tì orí Ọlọ́run tọ́lọ́run fi dúró tì ní ìyẹn tó ti bí tó ní ọ̀sẹ̀ sọ̀rọ̀ sí olúkálukú ló jọ mọ nǹkan tó jọ ń sọ ẹgbàgbé pa tí wọn jọ wà ní lẹ́yìn èní èmi máa ń sọ tí bó bá ti rọrọ̀ tó ń ṣe rúdurùdu tí mo rẹ̀ rí pé àwọn èèyàn wa mi ò fẹ́ sọ Ọlọ́run gbọ́ mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ mo tún wá rí pé lára àwọn ara wa wọ́n tún wá ń bú wúmà ìtàn ṣépè fún wúmà ẹ̀ kí ló kàn wá pẹ̀lú ká máa ṣépè fún yàn ó dá ń gbà náà kò jẹ̀bi. kò sí kan tó kàn àti gbẹ títí wọn yẹn ẹ̀dá sẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́jọ́ mọ nǹkan tó jọ papọ̀ ẹ tó bá dúró tọ́lọ́run ẹ tó bá sọ Ọlọ́run ní ọmọ ẹ ó máa mọ kó sọ Ọlọ́run ẹ tó bá dẹ̀ sí òòṣà ẹlòmíì lè máa sọ òòṣà ní kó máa jáde bí ẹni Ọlọ́run ó wà tó àìfún ẹjá fi gbogbo wọn lẹ̀ Ọlọ́run àwa pẹ̀lú àyàwó ẹ máa bẹ́ẹ̀ tó lọ́mọ. àmì ẹ̀ṣọ́ gan-an so lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní Nàìjíríà yẹn wọ́n ní pé kẹ́ ẹ lọ bá àwọn gómìnà yín àwọn ọba yín àwọn kọmíṣánná yín àwọn ni wọ́n wà nídìí ẹ̀ kò kìí ṣe bàbá Gòsìmẹ̀ ni ó ti sọ fún yín tẹ́ bá sì lè dúró lórí ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀ ń tanra yín ni wọ́n Nàìjíríà kò sí nǹkan kan tó máa ṣe fún yín eléyìí tí gbogbo yín fi ń pariwo kiri lórí social media tẹ́ ń kígbe lórí ọ̀rọ̀ tí ò nítumọ̀ tí gbogbo yín kàn wá nǹkan tẹ́ fi máa kíìpù péjì yín tó bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbé ọ̀rọ̀ lẹ Yorùbá ọ̀rọ̀ yẹn á tún ti nítumọ̀ ju bó ṣe wà lọ +201154129235 nọ́mbà tẹ́lẹ̀ pè sí nìyẹn Telegram only orí Facebook náà dẹ̀ wà available +201154129235 ibi tẹ́ máa pè sí nìyẹn kẹjẹ ká pè kíákíá torí ọjọ́ ń lọ tẹ́ bá fẹ́ pè ọjọ́ ń lọ tẹ́ bá dẹ̀ fẹ́ sọ ṣókí lọ bí oge ṣókí lọ bí oge ìgbọ́n tẹ́ bá fẹ́ pè mí ẹ pè mí ṣókí kẹjẹ ká sọ ní kékèké ká má sọ pé a fẹ́ gbéra a fẹ́ gbẹnu a fẹ́ dúró tán síbẹ̀ so fún díẹ̀ yìí ẹ jẹ́ káwa náà jọ rò dáadáa ẹ jẹ́ ká rò dáadáa ẹ ní láti máa bára wa jà o ẹ má jẹ́ ká máa àtáàkì ara wa ẹ má jẹ́ ká máa àtáàkì ọmọ Yorùbá jọjọ ni wá a ní láti máa àtáàkì ara wa ẹnì sóńlẹ̀ ẹgbẹ́ òsókè. hello ẹ máa kú iṣẹ́ sísá mi. mo kí yín ẹ káàbọ̀. Ọlọ́run máa wà pẹ̀lú yín. àmín. in fact
I really understand what you just said. Now, Cherry, distraction can come from anywhere. Distraction can come from anywhere. But when you analyze it, ó tún máa jẹ́ kí àwọn èèyàn túbọ̀ wí pé this woman you don talk about that ọ̀rọ̀ pa ìlànà rárá. Wọ́n sọ̀rọ̀ tiẹ̀ ni. Bó bá ṣe wù ẹ́ ló ṣe lè pe creator ẹ̀. Ẹni tó dá ẹni tó bá ṣe wù ẹ́ ló ṣe lè pe. Ó lè pọ̀ ẹ́ sọ pé kí ṣe onídùúró kí ti àbí kí ti ní. Ó fẹ́ bá ṣe wù ẹ́ ló ṣe lè pe creator ẹ̀. Ó lè pe lónídùúró tèmi. Ó lè pe lólùfìlà tèmi. àbí Ṣùgbọ́n náà tèmi ni. That's what I'm serving. Bẹ́ẹ̀ ṣe fèmí àti ẹ̀ sílẹ̀. Àdéhùn ayé dẹ̀ ó tẹ̀ fún explanation of the show. ó ẹ̀sùn bẹ́ẹ̀ ni Ó explain dáadáa wípé what do we mean by character? Ọ̀pọ̀ ní character, ọ̀pọ̀ ló ní ìdúró. Bẹ́ẹ̀ni máa ń sọ. Òyìnbó yẹn tẹ́ bá lọ wò dáadáa character onídùúró. bẹ́ẹ̀ ni nǹkan tó wà fún ìdúró ni náà. Ó yàtọ̀. Àwọn nǹkan táwọn èèyàn tó fi ń twist gbogbo Facebook, social media, everywhere. They now want to distract us. Wọ́n fẹ́ kí Yorùbá nation wọ́n Ọ̀dẹ̀ ni wọ́ọ̀kì a máa lọ. Alákọ̀ọ́kọ́ you bring out what you call Bàbá Ìjẹ̀ṣà. Ẹlẹ́ẹ̀kejì ẹ mú ti àwọn wèrè kan wá tán pera wọn ní tíátà. Ẹlẹ́ẹ̀kẹta ẹ tún máa wọn ilé wa. So they say kábàbà àgbàlẹ̀ iná ni. Olólùjẹ́ ni fún yín ṣe. Yíyẹ bèbí gbogbo ẹ tó bá nílẹ̀ Yorùbá àní ìgbà kò ní yẹ. Because I don't know the reason why we are people are just we are doing all this. When people are suffering in foreign land, tí ìṣèlú bàbá wọn, tí yà ń jà àwọn èèyàn, look at what the Gosman was telling we people. Oníkàlọ́ bí àwọn gómìnà wa. Sásìkò ìkọlù yẹ kọ́lọ́ máa ká àwọn gómìnà yẹn mọ́lé. Ìtìjú bá ṣe fọ́mọ́ lórí kọ́ ká fọ́mọ́ lórí. Ìtìjú kò bá ṣe yamọ́ lórí ká yamọ́ lórí. Ká pa everybody dànù. We need your country, we need our nation, we need our nation. Ìyá táwọn èèyàn wá ń jẹ. bẹ́ẹ̀ ni the suffering is too much. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Tẹ́lá ni mo ṣe jẹ́ bí mo ṣe ń mí. Bíbí iṣẹ́ mo wà ó mo sáré. èmi náà ń gbọ́ ni mo ń gbọ́ pé mú lókè lókè mo jẹ́ pé wà lórí òkè ni. Orí òkè kan orí iṣẹ́ mo wà orí machine kan mo wà tí mo ti operate o. èmi ṣe bí orí òkè Olive ilẹ̀ wà ni. Orí òkè bo. Mo sáré lọ síbì kan pé kí sáré fi lè kọ́ because wọ́n ti distract àwọn èèyàn. Àwọn èèyàn wa ò lọ́pọlọ. Òye wọn ò ṣí. Òye wọn kò ṣí. Òye wọn ò ṣí. Tí bá ṣe ọlá àdúrà àti àwẹ̀ tí gbogbo èèyàn gbà àbádájú 12 àwọn pípọ̀ yóò láwọn ò pààyàn náà. bẹ́ẹ̀ni. wọ́n láwọn ò pààyàn náà. àti wá ń sọ̀rọ̀ ẹ tí wàá lọ gbé ti ìyàtọ̀ pẹ́ àlàbí kí ló kàn mí pẹ̀lú ìyàtọ̀ pẹ́ àlàbí. ebe tẹ rí ìyàbọ̀ yà rẹ tí ò mọ nǹkan kan tí yà yẹn kàn sọ tiẹ̀ ẹ tó mú yà yẹn wọ́n tó ti gbà. Seriously ìyá yẹn ti ń kọrin sí kí wọ́n ti bìbá bánlẹ̀ lómi nínú àwọn tó sọ̀rọ̀ yẹn. Ìyá yẹn ò jẹ́ bu ẹni kankan ìyá yẹn sọ tiẹ̀ ni. You need the adjustment. How can you adjust yourself tí ìyá yẹn ń béèrè fún nìyẹn and you are now telling her that nǹkan tó yẹ kó ṣe bọ́yẹn tó yẹ kó ṣe lélẹ̀. Na Yorùbá I pity us. Ṣùgbọ́n mo mọ̀ wípé alálẹ̀ Oòduà ò ní gbà fún gbogbo ẹni tó bá nílé Oòduà tó ṣe é ṣí. Wọ́n bá rò lálẹ́ kò ní jọ lọ́sàn. Bẹ́ẹ̀ ni gbogbo tó bá wá gbogbo tó bá gbà ilé Oòduà mọ́ láti dúró. Every Yorùbá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn security yín ibo náà kówó sí. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn gómìnà yín ibo náà kówó sí. Security vote ibo náà kó sí. Ẹ lọ bèrè lọ́wọ́ wọn. We want Yorùbá nation. We don't àṣẹrú mọ́. Ipò tá a wà tó ń kálukú wá wà yóò dáa. Àyè tó ń kálukú wá wà yóò dáa. Bí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú kàrà yìí bẹ́ẹ̀ lọ́lọ́ àṣẹ máa ní gbogbo wọn lára. Gbogbo ẹnikẹ́ni tó bá nílé Oòduà òní dúró Ọlọ́run ní wọn lára lọ́sàn-án ní wọn lára lálẹ́. Wọn omi ara wọn ìjà ara wọn kò ní kó máa gbàbọ̀dé fún wọn ni. Kò sẹ́ni tó wà òkè. Kò sẹ́ni tó wà òkè. Bí mo ṣe máa ń sọ̀rọ̀ mi ò wà òkè. But notwithstanding, I must call. Ó di dandan kí n call nítorí gbogbo programu yín gbà mí. Ó máa bọ́ sígbà tí máa ṣe night shift lálẹ́. Ẹnu iṣẹ́ náà mo máa wà. Ọ̀dọ̀ ilé ìtẹ̀tẹ̀ ṣe yìí. Mo ní láti bọ́ sí kọ̀rọ̀ kan pé I must call. Gbogbo ọmọ Yorùbá ẹ dìde o. Ẹ dìde o. Àsìkò yìí kọ́ ni kiri. Ẹ lọ bọ́ gbogbo gómìnà àwọn ọba yín. Wọ́n ti gbà bọ̀dé. Olórí burúkú ni gbogbo wọn. Àwọn tá a fèsì nìyẹn. Ẹ fọ̀rọ̀ Tọ́pẹ́lẹ̀ fọ̀rọ̀ Yínkálẹ̀ wọn jà. Àwọn méjèèjì ò bára wọn jà. Ẹ gbájúmọ́rọ̀ ilẹ̀ Yorùbá yẹn gangan ní kẹ́ ẹ já lọ. Sister mi that is what we call entertainment. A máa búra wọn tá a máa fi gòkè ní entertainment lèmi kà tán ṣe sí. So wọ́n búra wọn láti fi gòkè ní. Nígbà tó ń sọ̀rọ̀ yìí àwọn kan ti búra wọn sẹ́yìn náà tọ́jú olórin. Tí n bá fún yín láwọn example kan sí ẹ máa rò pé kí ni àwọn kan ti búra wọn sẹ́yìn náà. Tèmi gbà kan la gbọ́rọ̀ ọ̀dà entertainment Òṣùpá àti Pasuma wọ́n búra wọn náà.
àfàwọn yẹn lẹ́yìn ò kan wá ẹ wá ní tó wá di pé ẹ wá di pé ó ṣe jẹ́ all these things ó based on Christianity ó based on Christianity. àwọn gbé géèmù wá oríṣiríṣi géèmù wọn gbé wá sẹ́ ẹ̀mí pọ́n ti gbé ti àwọn mùsùlùmí wá ìyá Kaula àtàbúrò rẹ̀ náà kọ́ jáde ọ̀rọ̀ tí èèyàn gbúdọ̀ mọ́ gbọ́n ta ó gbọ́kọ̀ mi ìyẹn ẹ̀wọ́ ìwọ̀rọ̀ yẹn bó ṣe rùn létí ńgbà náà bó ṣe jà lọ ìyá Kaula odidi pé kò yẹ ká bárù ìyá yìí nínú àwọn nǹkan dọ̀tí tí ni wọ́n mọ̀ wú wọ́n dẹ̀ máa fi distract àwọn èèyàn. oyè òye àwọn èèyàn wa ni torí pé kí ni káláwọn èèyàn wá rí nǹkan tá à ń rí ni because Bible kan sọ ó ní àwọn èèyàn ń ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀ they are lack of knowledge. Seriously, let them know. We need to let them know. Wọ́n fẹ́ mọ́ kọ́ orílẹ̀-èdè yẹn máa dúró. Àwọn èèyàn ń jìyà. Àwọn èèyàn ń jìyà ebi ń pa àwọn èèyàn. Àwọn èèyàn kan wà níbi tó jẹ́ pé wọn àárọ̀ tí ìbá tọ̀sán. Tọ̀sán ò tí ìbá talẹ́. Anybody tó bá pè fún restructuring ayé kò ní yẹ. Torí bí èpè bí. Wọ́n ní kò ní yẹ bèbí, wọ́n ní kò ní yẹ wọ́n. So Ọlọ́run á gbàdúrà fún wa ẹjọ́ ọmọ ní meeting tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kọ̀ wọlé ẹ lè jẹ́ ká ṣe ní ṣókíṣókí tá bá fẹ́ kọ̀ tẹ́ bá ní kọ̀ tẹ́ fẹ́ kọ̀ ẹjọ́ ẹ má jẹ́ ká bára wa jà ẹ má bú Tọ́pẹ́ ẹ má dẹ̀ bú Ọláyínká ẹ má bú àwọn méjèèjì ẹ má dẹ̀ wà distract lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí ní tẹ́mi sọ fún yín ni pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń jẹ́ blogger tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ fẹ́ ṣe tó jẹ́ pé orí ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ fẹ́ kú lé lórí yẹn jọ àwọn ìran ẹ̀ náà ń kú nílé àwọn ẹbí ẹ̀ ni wọ́n ń pa nílé àwọn fámílì ẹ̀ ni wọ́n ń pa nílé tí Nàìjíríà bá nítumọ̀ ò ní lọ sókè òkun tí Nàìjíríà bá dá ò mà ní lọ sókè òkun ẹ má jẹ́ ká fi ohun tí ò nítumọ̀ káwa máa gbà bí ẹ ń gbàgbà ọtí àwọn méjèèjì ò já o bẹ́ẹ̀ ni àǹtí yìí nífẹ̀ẹ́ Ọláyínká Aláṣeyọrí bẹ́ẹ̀ dẹ̀ ni Ọláyínká Aláṣeyọrí ó nífẹ̀ẹ́ àti Tọ́pẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ má fi ọ̀rọ̀ inú ìwà burúkú yín kẹ́ ẹ má fi distract àwọn èèyàn kẹ́ ẹ má fi yí ọkàn àwọn ènìyàn padà torí ẹ̀yin èèyàn kan wà ní ilé ayé tó jẹ́ pé ohun tó wà nínú wọn tán sọ yẹn ẹ kó sínú ọmọ yẹn títí tó fi máa kórìíra àǹtí yẹn ni kò dé yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ń ṣerú eléyìí tí wọ́n bá nítorí pé o fẹ́ ṣe nǹkan burúkú ọ̀rọ̀ yín ò ní dá ó bẹ́ẹ̀ pé owó nìwọ gbà torí pé o fẹ́ distract wa lẹ́fẹ́ fi ṣe gbogbo àwọn nǹkan báyìí Ọlọ́run náà dúró lójú ọ̀nà tó ń dúró dè yín ṣùgbọ́n èmi tẹ́ni ọmọ ológun ẹ̀ lè distract mi eléyìí tẹ́ ẹ bá ti wá tí bá ti di pé ẹ ti ń dà pọ̀ ó dẹ̀ ti ń bá àwọn agitator wa ti ń sọ nípa rẹ̀ wàhálà èmi máa darú fún ọ kódà kò dẹni yẹn ló jẹ̀bi á wà gbéjà rẹ̀ padà ká lè sí kúrò lẹ́yìn yín torí pé ẹ̀yin náà gbèjà wa ọmọ ìyá wa làwọn méjèèjì wọn bára wọn jà ọmọ Yorùbá làwọn méjèèjì wọn bára wọn jà àwọn méjèèjì náà dẹ̀ ló lórí ẹ̀mí tí wọ́n ń fi orin ẹ̀mí sí àwọn èèyàn létí kí ni ìwọ fi ń sí àwọn èèyàn létí ju kẹ́ ẹ mọ̀ bá tèèyàn jẹ́ lọ ìwọ òrórin fi síyàn létí Aláṣeyọrí Ọláyínká ó fi orin sí ọkàn àwọn èèyàn inú rẹ̀ dùn àwọn èèyàn láìkí orin rẹ̀ orin àti Tọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ orin àti Tọ́pẹ́ ló ní ìmísí nínú tó tún fi sí ọkàn àwọn èèyàn lọ́kàn àwọn sì ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ má fi ìwà rẹ̀ dá lẹ́jọ́ torí pé ìgbà míì ẹ̀yin lòun tó bá ti bọ́lẹ̀ ń gbà míì kò ṣeé ká mọ́ ṣùgbọ́n èmi ò rí ní rí mistake òye tó kọ sí ni kò kàn yẹ kí àǹtí sọ pé àwọn kan kọ́ ọ́ n ló lè fà bí káyọ̀ pé ó bá nìkan wí a sọ ní sọtara tiwọn ni pé èmi mi ò ní tá à ń sọ yìí Ọlọ́run kì í ṣe onídùúró tèmi kó sọ ní ara tiẹ̀ láì bá jẹ́ wípé ó fi ẹlòmíì sí láì sí pé bóyá ó dá tẹlòmíì ó mú mọ́ ń ló fà á Ọlọ́run dẹ̀ ní á gba gbogbo ògo ilẹ̀ ìlérí tá à ń lọ yẹn a máa débẹ̀ tẹ́ bá fẹ́ pè mí wọlé láàrin ìṣẹ́jú kan tẹ́ bá ní pètè tó fẹ́ pè +201154129235 +201154129235 nọ́mbà nìyẹn ẹ̀yin lẹ mọ̀ bóyá kò dáa ǹjẹ́ ẹ̀yin ò sọ̀rọ̀ tí ò dáa síyàn rí ẹ̀yin náà sọ̀rọ̀ tí ò dáa síyàn ẹ̀yin náà ń búyàn bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó fi dá yín lẹ́jọ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ oníkálukú wa náà ló ń ṣẹ̀ oníkálukú wa náà ló ní àná tó bá ti èyí tẹ́ ń lọ gbé fídíò wa tó jẹ́ pé fídíò ibi tóun àtọkọ rẹ̀ tiẹ̀ ti jọ́ èmi mo lọkọ mi tó bá wù yẹn omi human ni she's human being ẹlẹ́ran ara ni kì í ṣe flex náà kò kì í ṣe Jésù náà kò kì í ṣe Ọlọ́run náà kì í ṣe áńgẹ́lì náà kì í sáńgẹ́lì náà ènìyàn lára ara ní sọ́kò tó ti wá lọ́kọ yẹn tó ti gbé kìrìsìtẹ́nì yẹn nísìnyí kó mọ̀ bọ́ ọkọ rẹ̀ jó mọ́ níta kó mọ̀ kì í sí ọkọ rẹ̀ mọ́ ìyẹn ọkọ tó fẹ́ ọkọ tí mo tó sanwó orí mi tí mo bímọ fún kí mo wà lè kíìsì rẹ̀ tí mo bá ti kíìsì rẹ̀ níta ẹ̀ṣẹ̀ ní fún mi
kí ló dé èèyàn dájọ́ ná torí ijó tó ń jó sí bọ́kọ rẹ̀ ló ń jó sí kì í ṣe ẹlòmínà ọkọ rẹ̀ ló ń jó sí kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ohun tí ó lọ jó fẹ́ lómi tí ó lọ jókòó léṣo fẹ́ lómi ta ó jó fún ọkọ rẹ̀ ẹ̀ṣẹ̀ wá nù gbogbo nǹkan lẹ́yìn yẹn máa ń káǹtì láyé yín ìyẹn tó ti di ẹ̀ṣẹ̀ fún yín ọjọ́ náà níjó ní àǹtí yẹn jójó kínní ìyẹn ti mí pé kéèyàn má lè jójó wọn torí pé mo ti dé kìrìsìtẹ́nì ní mi ní jísàkùsàkù mọ́ ó yẹ kí nǹkan mọ̀ ṣe báyìí ni àwa yíyan Ọlọ́run wa àwa ń jẹ́wọ́ rẹ̀ pé ìwọ ojú olórogún lé ọmọ wa takasúfẹ́ ni wà á dá sóhun tó àwọn ojú tó bá ti lè máa dùn ẹ́ nínú anything tó bá máa ṣe tó bá máa múnú ẹ dùn ní kò ṣe má wo ènìyàn ayé má wo ọrọ̀ ayé nínú orin tí àǹtí ìkọ gan nínú àwọn orin yẹn gan ó bá rú yín wí ẹjọ́ jì rẹ̀ níwọ̀nba ọ̀rọ̀ Yorùbá ni ẹ wá bá wa dá sí ẹ gbọ́ ẹ wá bá wa dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ fi eléyìí tẹ̀ ṣe sílẹ̀ Yorùbá yẹn gangan ni kókó Yorùbá nation now ẹ sì lé Yorùbá nation tẹ́ ẹ bá ti dá sọ̀rọ̀ Yorùbá táàtì tó pé bàbá bá wa dá sí wáyé pé mo rí lẹ dá sí àbáyé bú àti tọpẹ ṣùgbọ́n pé ẹ dá sí tẹ́ wọ́n fẹ́ máa fi máa dá wàhálà lẹ̀ lórí Facebook yìí àwa wà nífin láti kọ̀rẹ́tì pé kẹ́ ẹ padà àti tọpẹ wa máa bọ̀ àǹtí mi jọ àǹtí mi mo bẹ́ẹ̀ ni ẹ pé mo bá ń sọ̀rọ̀ ẹ jọ nítorí Ọlọ́run sísá nígbà míì àwọn nǹkan míì wà tí ò yẹ kéèyàn náà máa ṣe segret mi àwọn nǹkan míì wà tó jẹ́ pé kò yẹ kéèyàn máa ṣe irú àwọn orin tẹ́ ẹ kọ pé yàwúyàwú olè ní yàwúyàwú kò yẹ kẹ́ ẹ kọ àǹtí mi ògógóró Jésù ń pa yín ògógóró tí Jésù ń tó ògógóró àbó ń tọ́tí ìyẹn náà ò dáa irú àwọn nǹkan yìí ló fẹ́ ba iṣẹ́ gidi tẹ́ ẹ ti ṣe jẹ́ sista àwọn irú àwọn nǹkan wọ̀nyẹn ní kẹfì ṣé ẹni tó bá dé mi níyìn ni èmi á pe Tọ́pẹ́ àbí kí lórúkọ rẹ̀ ṣe ọmọ yìí ẹ pè mọ́ra kò nídìí pé ẹ̀sìn sọ̀rọ̀ àwọn èèyàn ń wá kẹ́ ẹ mọ́ ẹ̀sìn sọ̀rọ̀ kan tó máa fi ọ̀rọ̀ yín lásán ọ̀rọ̀ yín náà ń wá kan tó máa fi kó èrò sórí Facebook ẹ̀yin ní kẹ́ ẹ pe àbúrò yín mọ́ra ẹ̀yin ní kẹ́ ẹ pe ọmọ yẹn mọ́ra bẹ́ẹ̀ ṣe ń pè ọmọ yìí respect yín ẹ̀yin lẹ́ máa ṣàlàyé fún ọmọ yẹn wípé kò ní òye rẹ̀ ni ẹ wà á láyé àti ẹni tó ti pẹ́ nínú ẹ̀mí tó ti ń kọrin ẹ̀mí àsọ̀gá ẹ wà á la òye yẹn yé ẹ pe ọmọ yẹn mọ́ra nígbà tán bá rí fọ́tò ẹ̀yin àtọmọ tán rí yín tẹ́jọ ṣe shopping pọ̀ tẹ́jọ jáde wọ́n á gbé ẹnu wọn dákẹ́ tó bá ti wá dé pé kì í ṣe pé bóyá olóṣèlú ló ń lo gbogbo yín o ṣùgbọ́n tó lóṣèlú ò lò yín sísá mi ò hold anybody ní sọ́rí ẹ lè ṣe sọ́rí torí mídíà tẹ́ à ń sọ yìí àwọn tó ń gbé yín kiri àwọn kan náà ń gbé yín débi ògo yín bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan náà sọ yín dológo láyé bẹ́ẹ̀ ni ẹ lè ṣe sọ́rí fún wọn ọmọ tán lẹ́ẹ̀sẹ̀ ẹni kẹ́ ẹ pé ọmọ yẹn mọ́ra nígbà tán bá rí ẹ̀yin àtọmọ yẹn wọ́n á ṣọ́tọ̀ pọ̀ ẹnu wọn wọ́n á gbẹ́nu wọn dákẹ́ ń lẹ́ fi máa mọ̀ pé ayé yóò fẹ́ ni fọ́rọ̀ ayé ooo àǹtí ẹ̀yin lẹ kọrin ayé ooo máa gbá mi this world ooo ayé yìí náà ni ẹ̀dá nítorí ayé bẹ́ẹ̀ ni ó ń para wọn èèyàn ló ń ṣiṣẹ́ ọ̀rọ̀ fáyé táyé fi ń tutù lójoojúmọ́ àǹtí mi ẹ̀yin lẹ kọ orin tá à ń sọ yìí +2011541235 jẹ́ kí sáré lọ mú orin yẹn wá gbogbo àwọn orin yẹn ni mo máa cut tí mo bá ti dórí YouTube wọ́n máa bá mi gé yẹn dànù ṣùgbọ́n èmi àkọ́tẹ̀ kúrẹ́ pé kí n lè fi ṣe àwọn ẹ̀rí fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká bára wa jà ayé this world àǹtí ti kọrin gidi wá ẹ̀tẹ̀ wá ń bá àǹtí ìjà pẹ̀lú àwọn orin ìmísí tí àǹtí ti kọ kírídé wá ń jà àǹtí mi gan ti kọrin ẹ nídìí láti bẹ́nikẹ́ni jà kò sí orin yín kankan tẹ́ ẹ kọ yìí tí ò ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ẹ ti sọ nínú orin yín. àǹtí mi máa gbọ́ àwọn èèyàn ló ń ṣiṣẹ́ ọ̀fọ̀ ayé iṣẹ́ táwọn wà fún nìyẹn ilé ayé lẹ rí yẹn gbogbo tẹ́ ẹ ti sọ sẹ́yìn àwọn orin yín tẹ́ ẹ ti kọ́ tó ti mú ọkàn wọn balẹ̀ wọn gbọ́ mọ́ wọ́n wá gbọ́ torí mi wọ́n wá dà nínú iṣẹ́ ìgbìmọ̀ pé ayé bí ẹni tó gbọ́dọ̀ bí
mi orí rẹ burú ìwọ tó bú mi yẹn tó bá bá insult mi èmi ga fún elépè bó bá wá nígbàgbà ìwọ máa insult mi ẹ mọ̀ gbẹ ìpè ìwọ tó bá bú mi èmi ga bú ọ ẹ ṣeun jàre tó bá bú mi màá bú ọ so èmi ti sọ fún yín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ rò dáadáa tẹ́ ẹ bá gba owó nítorí ọ̀rọ̀ ayé tẹ́ ẹ fẹ́ fi pa àwọn ọmọ ìyá yín ìwọ kan gba owó wọ́n ní kó o máa lọ ẹ ti recruit ẹ̀yin wèrè kan jọ tán fún ní 1,000 naira pé ìwọ máa lọ sórí péjì wọn ẹ lọ máa kọ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ láti máa fi lọ distract wọn ìwọ sá máa lọ kọ́mẹ́ǹtì ìwọ sá lọ máa ṣe báyìí bẹ́ẹ̀ ẹ fídíò yẹn jẹ́ kó máa spread sí láti máa fi gbàgbé pé ẹ̀yin ni wọ́n ń pa nílé àwọn tó ń gbowó fún yín wọ́n pa wọ́n o àwọn tó ń gbowó fún ẹ wọ́n ní security o àwọn tó fún ẹ ní 1,000 yìí wọ́n ní security tó ń sọ wọn lójoojúmọ́ o èmi kàn sọ fún yín ni pé lẹ́nujọ́ mẹ́ta ìhórí mi ń pé díẹ̀díẹ̀ ò sílé ṣùgbọ́n tó bá tún sú mi màá tún fún yín lẹ́gbàá èmi kàn wá advice yín lénìí ni mi ò wá bá ẹnikẹ́ni jà ẹ sílé ẹ rò dáadáa wípé ènìyàn kú nílé ń tẹ́ ń sọ yìí nǹkan ló bá nǹkan ló kàn o ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kọ́ ló kàn o ìyàyà kọ́ńfọ́ọ̀tì Fọláṣadé JP ẹ ṣeun yá wa wọ́n ní I stand with you Tọ́pẹ́ Àlàbí ẹ ṣeun jàre tẹ́yìn ò kórìíra rẹ̀ torí èmi ò mọ tó wà nù ká máa kórìíra ara wa ká máa bára wa jà ẹ̀yin náà lè máa ní kò yẹ ká máa fẹ̀ sí ara wa síta kò yẹ ká máa ṣe kíní kan síta àbí kíní kan kí ló ṣẹlẹ̀ àbí o wọ́n ní she don't need to beg anybody she only need to ask forgiveness from Holy Spirit bó bá jẹ́ pé bóyá bó ṣe gbé sílẹ̀ kò sí nǹkan téèyàn ò lè kà lẹ́sẹ̀ bó bá ṣe gbé sílẹ̀ tó ló bá sọ fún pé bó ṣe gbé sílẹ̀ bóyá àgbékalẹ̀ rẹ̀ ń ló rọǹgì ń bẹ tó fẹ́ dàbí pé bóyá ó fẹ́ mú tì lára wá kò ní lára kò sí nǹkan tó fẹ́ fi lára rẹ̀ ṣé yóò fẹ́ sọ pé ṣé ó ẹ̀rí pọ́n jẹ́tọ̀ síra wọn woman yìí máa láìkẹ́ra wọn náà sísítà mi èmi ò bá ṣàlàyé fún yín pé ẹ need láti hold anybody ní explanation hold anybody ní explanation kankan ẹ̀yin ni pé kẹ́ ẹ lọ kẹ́ ẹ pe ọmọ yín mọ́ra kẹ́ ẹ bá jọ rí fọ́tò yín kán rí yín papọ̀ tẹ́ ẹ jọ ṣe ẹjọ́ òṣì tí wọ́n rọ ariwo tán pa ẹ̀yin lẹ́ẹ̀ wá ṣàlàyé fún ọmọ yẹn wípé nǹkan báyìí ni bẹ́yìn ṣe sọ ní kì í ṣe pé ẹ kórìíra orin tán kọ kódà gbogbo àwọn màmá yẹn tí wọ́n ń bínú yẹn kódà sọ láàlísì fúnra rẹ̀ ẹ pé gbogbo wọn mọ́ra gbogbo yín ẹjọ́ ṣe ìrẹ́pọ̀ tẹ́ ẹ bá mọ̀ wípé orin ikú tẹ́ ẹ kọ níjọ́ náà pé orílẹ̀-èdè yín tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́ tẹ́ ẹ fẹ́ wípé ikú yẹn bọ́n ṣe ń pa ènìyàn yẹn tẹ́ ẹ fẹ́ distract àwọn èèyàn tí kẹ́ ẹ sọ fún Ọlọ́run pé kó dáríjì yín torí ntẹ ṣe yìí nísìn ìdáríjẹsẹ nídìí sísítà mi ẹ lọ gbé ìgbésẹ̀ lórí yẹn ẹ ní láti bẹ anybody ní public kò kàn yín ẹ̀yin ni kẹ́ ẹ pè wọ́n mọ́ra kẹ́ ẹ pàdé ara yín kẹ́ ẹ dẹ̀ sẹ́tù ẹ̀ láàrin ara yín ẹ lè ṣe sọ́ọ̀rì fún yín pé bóyá gbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ó rọ́ǹgì láàrin yẹn bóyá bẹ́ẹ̀ ṣe gbékalẹ̀ bóyá ó rọ́ǹgì bọ̀ tèmi rí point nínú ọ̀rọ̀ tẹ́ sọ pé Ọlọ́run kì í ṣe onídùúró ká forúkọ gidi míì ká fi pè é pé torí onídùúró lè lọ Ọlọ́run ò dẹ̀ lè lọ so ìdí nìyẹn tó fi jẹ́ pé a lè máa pè ní onídùúró wa mo ti understand yín àwọn tó bá nímọ̀ gbogbo èèyàn kan ló máa yé ẹni tó ní òye ẹni pé gbogbo èèyàn kan ló lọ́pọlọ onímọ̀ táwọn èèyàn bá ti one way traffic làwọn èèyàn tó bá ti dorí kọ báyìí wọ́n lọ bẹ̀ nìyẹn wọn kì í ru ọ̀rọ̀ jinlẹ̀ tó bá ti rí pé lè sọ èyí lè sọ tọ̀rọ̀ tó bá ti rí pé èèyàn kan sọ ní gbogbo wọn dẹnu lé lórí àwọn náà mọ̀ sọ ni wọn ní rò síwájú kán rò sẹ́yìn pé ǹjẹ́ onídùúró ǹjẹ́ gàrántọ̀ lọ́lọ́run lóòótọ́ gàrántọ̀ lè lọ ṣùgbọ́n Ọlọ́run ò lè lọ garanto ò lè ṣe garanto ẹ létà garanto ò ní trust ẹ mọ́ but tó o bá ṣe Ọlọ́run máa dúró tí ó máa forgive ẹ ó sì máa wà pẹ̀lú ẹ so má wàá qualify rẹ pé garanto ni fún olórúkọ míì tó gba yìí fi orúkọ míì kẹ́ fi qualify rẹ n tá àti try láti sọ nìyẹn but ẹ má bínú àti Tọ́pẹ́ ni àti Aláṣeyọrí ni ẹ má bínú ọmọ ìyá ni gbogbo wa ọmọ ìyá ni gbogbo yín bẹ́ẹ̀ ní kálukú yín bá kọrin ẹ fi orin yín sí àwọn ìjọba létí ẹ fi orin yín sí wọn ní etí inú ẹ fi orin yín bá wọn sọ̀rọ̀ káwọn náà stop ìpànìyàn ẹ fi bá wọn sọ lóyìnbó ni ní kìrìsìtẹ́nì ni kán stop bọ́n ṣe ń pa ènìyàn bẹ́ẹ̀ bá lè jáde ẹ forí yẹn sọ fún wọn kí wọ́n stop bọ́n ṣe ń pa ènìyàn àwọn pásítọ̀ mi ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bọ́n ṣe ń pa ènìyàn àwọn pásítọ̀ mi dẹ̀ ti ń sọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ìpànìyàn ti pọ̀ jù ikú ti pọ̀ jù ojoojúmọ́ lẹ̀mí èèyàn ń sùn sáànú Ọlọ́run ò ṣe yín ni sáànú ò ṣe yín ni ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé ẹ jẹ́ ká rò dáadáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rò dáadáa Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o èmi ò fi èlé ìsọlọ torí àárẹ̀ pé wọ́n ní kí n join meeting kan mi ìdẹ̀mọ́ meeting kan ní join so àríkọ̀ jẹ́ kí n pe bọ̀dá mi kó mọ̀ pé bóyá ti ń fún mi ní mẹ́sẹ̀gì níbẹ̀ yẹn káwọn fẹ́ kọ̀ níbọ̀ kó mọ̀ pé wọ́n fún mi ní mẹ́sẹ̀gì
ayé hello èmi ò mọ̀ pé ẹ ti ń sọ̀rọ̀ lọ mò ń gbọ́ yín o. ẹ kú ètò. yóò dára fún yín. ẹni wàá pẹ́ tí pẹ́pẹ́ ṣe pẹ́. ẹ ṣeun. o ò ní wálẹ̀ o. ó kí yín ẹ̀yin ọmọ kóòtù òjìire. ẹ kú fọmọ ènìyàn ṣe. tí ẹ bá fẹ́ dìde nínú ayé yìí nǹkan mẹ́ta lẹ máa béèrè fún. ọgbọ́n, òye, ìmọ̀. Ìtorí ẹ̀ la ṣe ń pariwo fún yín lórí pílátífọ́ọ̀mù yìí. Sọ òtítọ́, òtítọ́ yóò sọ ọ́ di òmìnira. Lórí màmá wa Tọ́pẹ́ Àlàbí, aláṣeyọrí, ọmọ àti ìyá ni. Inú mi dẹ̀ dùn bó ṣe gbé ètò yìí kalẹ̀. Ọlọ́gbọ́n ló máa yé o. Ọ̀rọ̀ ta sọ lálẹ́ yìí. Ẹ dì mú, ẹ di ohun tó ṣe òtítọ́ mú. Ṣé ní gbogbo ọ̀rọ̀ yìí? Distraction ni o. Ó máa ń sọ, mo ní Yorùbá, ó ti lọ, bàálù ni, kò sí anybody tó lè dá dúró. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn bó ṣe sọ ètò yẹn lálẹ́ yìí. Ẹ tẹ̀ jẹ́ kó tọ́ síbẹ̀. Ọ̀rọ̀ díẹ̀ la sọ fọ́mọlúàbí. Tó bá dénú rẹ̀, yóò dò dìdì. Màmá wa Tọ́pẹ́ Àlàbí, aláṣeyọrí, ẹ máa kọrin fún Yorùbá. Yorùbá nation ni. Ó fẹ́ kẹ́ kọrin fún Yorùbá nation. Ẹ di òtítọ́ mú, ìdí ṣe òtítọ́. Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni, kò sí ìdìbàṣọ kọ́kọ́ fáwa. Bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá ń lọ. Jí máa sùn. Jí máa sùn. Ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé ni o. Ẹ lọ sẹ́ńpẹ́. Gbogbo yín, ẹ máa fi ara jẹgbá. Yorùbá nation has come to stay. Tí Ọlọ́run tó bá ti fi ọ̀tá ẹni wọn ní, kò tún lè pani mọ́. Bẹ́ẹ̀ ni, Tinubu, Bísí Àkàndé, Arẹ́gbẹ́ṣọlá, àwọn ọmọ àlè Yorùbá nù, àdẹ̀sí ń bọ̀ fún yín. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Tinubu, Bísí Àkàndé, Arẹ́gbẹ́ṣọlá. Bẹ́ẹ̀ ni o, wọ́n sọ lówe, tí o bá ti gba etí ọmọ àlè kó yẹ jẹ. Ọba kan kò lè rí ẹ sá. Ilé láti máa bẹ̀rẹ̀. Ilé láti máa bẹ̀rẹ̀. Ẹja pàtí Fúlàní tì. Fúlàní kò síbi tó ń lọ. Bẹ̀tílé láti máa bẹ̀rẹ̀ aṣọ yìí. A ti máa sọ fún yín. Aṣọ la need. A ti sọ̀rọ̀ sẹ́yìn. A ti sọ̀rọ̀ sókè. A máa treat the fuck up wọn. Bẹ́ẹ̀ ni, aláti clear wọn. Ọ̀tá náà jẹ́ fún wa o. Tẹ́ ẹ bá sọnú, tẹ́ ẹ bá ronú. Ṣé ẹ rí pé wọ́n sọ̀rọ̀ ni? Wọ́n ò lè sọ̀rọ̀. Buhari o, bóyá òní o, bóyá òun kọ́ o. Ṣé ẹ rí pé ó ti sọ̀rọ̀ sókè? Bẹ́ẹ̀ ni, tá a bá rí Fúlàní, tẹ́ ẹ bá rí Fúlàní, ẹ gé lọ́wọ́, ẹ gé lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni, ojú àánú ti fọ́ ti kà ló kù. Àgbà tí ò fọlá balẹ̀. Hello. 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 Bẹ́ẹ̀ bá búlọ̀ ẹ̀ tán, ẹ sáré kábàkábà. Bẹ́ẹ̀ ni, ẹ ti jẹ́ dodo, ẹ lè so dodo.
kí ló dé gan èyí dírámà ọ̀la dírámà ẹ wá gbórí Facebook kòsà kí ni gbogbo yẹn láti mọ ní gbogbo yẹn lọ́wọ́ yìí aṣọ́la ní Fúlàní wọ́n pa àwọn bàbá wa wọ́n pa àwọn àǹtí wa ẹ wá sọ̀rọ̀ rédèrèdè àníṣe Yorùbá lọ bẹ́sẹ̀ pọ̀ ẹ lọ rọ ìbọn ẹ lọ rọ àdá kọta ní ìkìlọ̀wọ́ ìní aṣọ́la ní ẹ̀kọ́ náà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. Wọ́n ta aṣọ Tinubu lè dá dúró. Bẹ́ẹ̀ ni o, ẹ máa bẹ́ tó lọ. Ẹ ṣé gan, thank you. Mo bọ̀ bí jíde. Ẹ ṣé mo dúpẹ́ yá mo kí yín lẹ́ẹ̀kan sí mo kí yín ìyá wa Caroline mo kí yín ìwà lẹ́wà mo kí yín ẹ ṣeun mo kí gbogbo yín ẹ kú àkàlẹ̀ látàárọ̀ ànírù jù báyìí lọ́mọlára Ọlásẹwà mo kí yín torí pé mo ní àwọn nǹkan míì mo tún ní mítì kan tí wọ́n ń pè mí fún pé kí n join so àbá máa bí ètò ilẹ̀ so a máa mú àkọ́tún ètò wa Yorùbá Nation. Stop talking about this matter. Keep talking about Yorùbá Nation. Tó bá wù mí mo lè sọ lórí péjì mi. Torí pé ǹjẹ́ ẹ san sálárì fún mi. So ẹ san sálárì fún mi. So ohun tó bá dẹ̀ wù mí, tí n bá rí kó fẹ́ distract yín, tí n bá dẹ̀ rí kó fẹ́ ṣe nǹkan kan fún yín. So mo lè sọ lórí program mi. Ẹ má wá láti sọ fún mi pé kí n má sọ̀rọ̀ lórí nǹkan kan. Ẹ má sọ fún mi pé kí n má sọ̀rọ̀ lórí nǹkan kan. Tèmi nìyẹn. Ẹ jẹ́ kí n sọ òye tèmi ní kẹ́ mú nínú ẹ̀ in case fún àwọn míì tó bá tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí. So ẹ má máa jẹ́ ká máa ẹ má correct mi lórí page mi torí ẹ̀ ń wá nísìnyí ń correct mi kí n má gbẹnu sí nǹkan kan bí ẹ̀ bóyá pé mo èèyàn kan ló san sálárì fún mi tó fún mi lówó oṣù pé n tó gbúdọ̀ sọ lélẹ̀ n tó gbúdọ̀ sọ lélẹ̀ n tó bá wù mo lè sọ in case tí mi bá ti sọ̀rọ̀ tó jẹ́ pé ó máa mú wàhálà dání wá no pé kí n má sọ̀rọ̀ lórí ẹ̀yẹn mo máa mẹ́nu bà mo dẹ̀ máa yan ni ẹ má jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ mọ́ ó máa ń bí mi nínú gan ẹni tẹ́ bá ń fún ní sálárì tẹ́ ń fún lówó oṣù lóṣooṣù tẹ́ ń fún lówó oṣù lẹ́ni sọ pé má sọ báyìí ẹni tó yàn sọ sálárì fún gan ẹ máa ní kó sọ tó bá wà lọ́fọ̀ ẹ̀ jáde ni ṣé bí ọ̀rọ̀ yẹn ti wá tó ṣe ń lọ tó ń lọ yẹn ni ẹjọ́ ẹ má yẹ ká sọ bẹ́ẹ̀ pé má sọ̀rọ̀ báyìí mọ́ kò jù bẹ́ẹ̀ lọ àwọn méjèèjì ọmọ ìyá ni wá Nàìjíríà jọ lọ wà ilẹ̀ Yorùbá ni wá a máa bára wa jà ẹ wo ọmọ adé ń lọ lẹ́nu kẹ́ má bàa dàrú Olúyè nílé mi ọmọ ní fún Adélékè Adékúnlé mo kí yẹn kalẹ̀ ẹjọ́ ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ yẹn ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá lódodo kí ló ṣe tẹ́yìn gbé Yorùbá Nation kí ló tẹ́yìn ògbójú yín so àwa tá máa correct àwọn tí tó fẹ́ máa da ọ̀rọ̀ rú nì èmi sọ fún yín nìyẹn jọ ẹ gbìyànjú ẹ má dá sọ̀rọ̀ yẹn ẹ sílé tẹ́ bá fẹ́ dá sí gan àwọn méjèèjì ní kẹ́ máa sì pẹ̀ fún pọ̀ ẹ má bu iná sí ẹ̀tù àwọn tó fẹ́ da ọ̀rọ̀ yẹn sílẹ̀ ẹ jọ̀ọ́ sẹ́ẹ̀rí àwọn ní woman kan ló kọ orin yẹn gan ní evangelist kìíní kan Adélẹ́gàn ń ló kọrin yẹn you see so ọ̀tọ̀dẹ̀lẹ́ tó ń gba ògo kiri lẹ́nì kó náà má rò wípé ayé fẹ́ràn kó má rò nílò pé àwọn èèyàn láìkì mi kó má rò nílò wípé wọ́n ti ń pè mí sígbà wọ́n ti ń pè mí sáwo àwọn eléyìí ò rí ọ nígbà tó wà àwọn àǹtí Tọ́pẹ́ lọ́jọ́ wà pẹ̀lú yín gbà yẹn àwọn lẹ́jọ́ ń ṣe àwọn pípù yìí ò rí ọ so ní ìsìn tó bá dágbá ó lè ṣe òtún ní rí wọn mọ́ so jọ̀ọ́ báyé bá fẹ́ lẹ́nìí tó bá lówó lọ́wọ́ ayé á máa fẹ́ ọ lọ́la tó bá wà ní kú àtàtà ayé ayé ẹ sí tẹ̀ríntẹ̀rín jẹ́ kó o dẹni tó ń rágó kó wo báyé ṣe ń yín mú sí ẹ jọ̀ọ́ aláṣeyọrí má dúró báyìí pé èmi náà ń gbé ká má ti torí ẹ̀ kórìíra àti Tọ́pẹ́ èyí ni kẹjọ ṣe àti kìrìsìtẹ́nì bínú ó lè bí ẹ nínú ṣùgbọ́n má ṣe ṣẹ̀ ìyá wa evangelist ẹ bá mi rí nọ́mbà ìyá wa Tolúwa Láṣẹ Adélẹ́gàn ẹjọ́ ẹ sẹ́ndì nọ́mbà màmá yẹn sí mi mo fẹ́ bá màmá mi sọ̀rọ̀ ẹ bá mi sẹ́ndì ìyá rẹ̀ ẹ bá mi make sure pé bóyá ẹ sẹ́ndì nọ́mbà ìyá sí mi màá pè ìyá as a Christian ẹ má fi sínú ẹ má fi ọ̀rọ̀ yẹn sínú ẹ ṣètò ẹ̀ torí tẹ́ bá fira yín sínú tẹ́ ẹ bá ń bínú as a Christian orin tẹ́ ẹ kọ ìmísí ò ní wá ìmísí yìí ò ní wá látọ̀run ògo yín gan even gan Tọ́pẹ́ kọ́ ló yẹ kẹ́ tún mọ bóyá nísìn Tọ́pẹ́ sọ̀rọ̀ tó lẹ́ni tó gbògo yẹn màmá aláṣeyọrí tọ́ ẹ sọ láàlẹ́ sìn ẹ parí ìjà yẹn yóò dára fún gbogbo yín ọ̀nà yín ó là gbogbo ẹni tó bá ní ká má gba ilẹ̀ Yorùbá yìí àwọn là ní rí mọ́ ni wọ́n ní débẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó dẹ̀ wà nídìí aburú yìí tí wọ́n ń distract wa ọ̀run máa fi wọ́n sẹ̀ sí ìta gbangba
bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ní pé gbogbo orí Facebook kó má dàrú kán mọ gbégbá kán mọ gbáwò kán mọ bọ káwọn èèyàn jẹ Ọlọ́run máa ṣèdájọ́ fún yín ọmọ adé ń lọ lẹ́nu ó dàrú òran ayọ̀ lásùn àní tójú orun dójúkú àní tójú àlárìn lọ àní tójú àládé ipò àìsàn ọmọ adé lè ní òrùlùyé ní ọmọ onífọn adé èmi lépo nílé ni mo jẹ lání fún mo níyàn lé ni mo jàtẹ ariwo balùwẹ̀ láàrin ọmọ aládé sẹsẹ ẹni tó pé bàbá jẹ ló lájẹ mi ní ìgbéyàn lápújọ mi bọ ọmọ adé ń lọ màá tún padà wá lọ́dọ̀ kòjọ̀kan ní ọ̀la lásìkò tó bá ti wù mí láti jáde màá jáde wá láti gbé àwọn kókókókó wá eléyìí akàn wá sọ papọ̀ mọ́rọ̀ ilẹ̀ toró bá ọ̀rọ̀ bàbá daga bàbá Gbósìmẹ̀ tó sọ̀rọ̀ wípé kán mọ̀ bàbá òun wí kán mọ̀ bú òun kán lọ béèrè lọ́wọ́ àwọn olórí wa àwọn gómìnà kankan wa àwọn ọba wa àwọn ní so Buhari àbí Jagaban ó jókòó lẹ́kọ̀ọ́ ó fẹ́ máa kọ̀ǹtúrò Èkó so àwọn ní ká lọ òótọ́ akọ́ Jagaban tó wà nígboro Èkó tí ò rí nǹkan kan ṣe táwọn ọmọ kú ní Lẹ́kì Tógè tí ò rí nǹkan kan ṣe ṣe wàá mọ̀ wípé òun lo àwọn olóyè ká búlò tọ́ kì í ṣe tọ̀hún kò lè sọ̀rọ̀ bìkọ́ tó ipò kù lẹ gbé bẹ́ẹ̀ anyways a tún máa mú yòókù wa lọ́la a máa mú gbogbo àwọn fídíò wa torí a ní mítìn kò yẹ kí n jáde mọ́lé ní ṣùgbọ́n torí mítìn yẹn mo kàn ní sáré lọ sọ díẹ̀ ó dàbọ̀ orí yín ná ó dàárọ̀ òran ọ̀ lásùn a ní sùn lè kú lọ́wọ́ ó dìgbà kan ná ó dàbọ̀ bye love you all.